فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى táyé bá dání ó tí ó bá rání wọ́n lè sọ pé ogun ló ní dádájú iṣẹ́ Ọlọ́run máa ló sọ wá dẹni àlébà lójú ọ̀tá wa àlébà lójú ọ̀tá wa ọ̀gẹ̀dẹ̀ tó pọ́n máa ti dáná jíjẹ ìbẹ́pẹ tó pọ́n máa ti dáná jíjẹ ẹni ńlá ni yẹpẹrẹ ń wá bí yẹpẹrẹ dojú tó ń rọ̀ lókè bí yẹpẹrẹ dọ̀rùn tó ń rọ̀ wálẹ̀ kò ní wọlé táwọn àfáwà kò ní wọlé táwọn àfáwà bàbá ní máàdùlá ló fà wá àwọn lọ́ba yẹn kan kọ́ wa ní kéwú kọ́ wa ní kéwú wọ́n ṣàdúrà sí i ládùúgbò wọn bá gbà lórí wa ládùúgbò wọn bá gbà lórí wa àwa ń dúpẹ́ kádàrá rẹ̀ tó kọ sínú ayé wa ṣìkẹ̀ṣìkẹ̀ fún bàbá ní máa tàṣe sábàbí tàbí ṣoríire. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين وبعد. أدوكم لسيو الله الحمد لله جماعة إذا كسبوا الحمد لله الحمد لله إذا كسبوا الحمد لله الحمد لله رب العالمين. Ọlọ́run ní wa in ta'udu ni'matallahi la tuhsuha tẹ́ bá ní kẹ́ máa ka ìdẹ̀rẹ̀ ìmí Ọlọ́run lórí yín la tuhsuha lè kọjá lè dúpẹ́ rẹ̀ torí pé oore Ọlọ́run pọ̀ ṣùgbọ́n tá à ń béèrè tí ò tí ì fún wa làwa fi ń wò pé kò sóore fún wa. Fashukiru yafuta wa buwaba mughalaqata biziyadatu indallahi wan nasi biziyadatu indallahi wan nasi. Kódà téèyàn bá fẹ́ kó oore wọn máa lékún ní gbogbo ìgbà kò sí nǹkan tó yẹ ju pé kó máa dúpẹ́ fọ́lọ́run kó sì máa ṣe àsàlátù fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ṣùgbọ́n gbogbo orí tọ́lọ́ ń ṣe fún wa yìí èyí táwọn amátọ̀jọ́ kà ń bẹ̀ tọ́lọ́ ń fi hàn wá pé tí n bá ti ṣe lé fún yàn mo ti ṣe ọ̀gá oore fún òun náà ní oore Islam. jọ̀mọ́ ẹ̀jẹ̀ ká sọ pé alhamdulilayi. Ọlọ́run sọ oore fún wa ó ṣe wá ní mùsùlùmí kódà kéèyàn ọmọ ti rí tí ó jẹ láàárọ̀ yìí tó bá ti bá rẹ nínú oko Islam Ọlọ́run ti ṣoore fún ọ tí owó ò lè rà á kò sí nǹkan tó lè rà á kódà kì í ṣe mímọ̀ ẹsẹ̀ nìkan kan wa kì í ṣe wípé torí pé bàbá mi jẹ́ mùsùlùmí ìdílé ẹlẹ́sìn wọn ti bí mi ṣé wọn ò bí ọmọ ànábì Nuhu nídìí ẹlẹ́sìn wọn bí ìdílé ẹlẹ́sìn ṣùgbọ́n bọ́ Ọlọ́run ti kádàrá orí ibú mà ọba tí ò kádàrá burú mà wá tó yẹ ká ma ọ̀nà tọ̀tọ̀ oná là ń dúpẹ́ fún oná sì lọ́ọ́ gba orí tọ́lọ́run ṣe fún wa àfi àwọn Ọlọ́run bẹ lọ́hùn àfijọ́ kan oṣù rẹ̀ bẹ èyí tọ́jọ́ ga orí yìí Ọlọ́run jẹ́ àrímúdélé. lẹ́yìn orí Islam láti wá máa ka gbogbo orí míì pé Ọlọ́run fún wa lálàáfíà Ọlọ́run sì gbá ọ̀sàwò òkùjà bọ́wọ́ lọ́wọ́ àìmọye àwọn èèyàn ni wọ́n ti wà lọ́wọ́ láti ààyè ibi tá a wà yìí tí wọ́n ti rán lọ pé
ọ̀lẹ́kọ̀ọ́ ni lọ kẹ́kọ̀ọ́ kò dìtàmí pé nítorí pé àwa là ń dájú àwọn èèyàn Ọlọ́run lè déyàn wà lọ́wọ́lọ́wọ́ pé ẹ̀mọ̀ ká àti dépò kan tó jẹ́ yí pé ọba tí ò dé ká wà lọ́wọ́lọ́wọ́ àti ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá fún wa tẹ́ ẹ jẹ́ ọ̀gá fún wa tẹ́ ẹ jẹ́ aṣáájú fún wa tí ẹ wà ní ilé ẹjọ́ ń bí àti gbogbo àwọn táà náà wá gbọ́rọ̀ Ọlọ́run jà sí lọ́wọ́lọ́wọ́ la fi free báyìí. Alhamdulillah. kọ́dà àwọn òbí déyàn máa ti lọ lórí social media àtẹ̀ntó lójútì lórí social media àtẹ̀ntó lójútì so nígbà wọn wà dé orí kankan bóyá nǹkan kan wà lójútì àbí òní lójútì ìwọ́n mọ̀ bóyá ẹgbẹ́ wọn lójútì so àfààní Ọlọ́run lọ́n àlàáfíà ara fírídọ́ọ̀mù tọ́lọ́run fún wa àti gbogbo orí tọ́lọ́run ṣe fún wa pátá èyí tá a mọ̀ ní àti èyí tá a mọ̀ ní Ọlọ́run lè fọwọ́ bàjẹ́ fún ọkàn. Atọ́ra àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣọ́jẹ̀dá Ànábì wa Muhammad kí Ọlọ́run kọ́ máa bá nàbí àtàwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí ní àpapọ̀. Ibi tí a wà òun náà ni ọ̀dọ̀ àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ mùsùlùmí ní customary court of appeal ní Ìyàgànkù bẹ́ẹ̀ Ìyàgànkù sì ni òwò ní lọ́kọ̀ rẹ̀ ti méjèèjì sí Ìyàlọ́gànkù àlè nàbẹ àwọn tí wọ́n ń pè papọ̀ á ní Ìyàgànkù òkè àwọn mùsùlùmí bẹ̀ ní gbogbo Ọ̀yọ́ state ibi ní headquarter kálukú wá láti oríṣiríṣi àyíká àkè Ọlọ́run balẹ̀kọ́lá àfààní Ọlọ́run bẹ́ẹ̀ náà àfijọ́ kan oṣù rẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run méjì kí ọ̀rọ̀ yọ̀ dàrú. Sọ̀rọ̀ pé àlejò lè ní ìdè mo rúkọ lẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n látòrí bàbá wa tí wọ́n wà ní ẹgbẹ́ mi tí wọ́n jẹ́ adájọ́ àgbà tí mo gbà tó fi wá kárí gbogbo wa pátá Ọlọ́run méjì kẹ́rin kọ̀ọ̀kan wó sì sí o. Ó lábẹ́ kan sọ Ọlọ́run ẹkún méjì ká fi kó omi sí ìjọba. Ìdùnnú tá a fi wọ bẹ̀ òun náà ní kọ́lọ́n kó dé àfikún ń bẹ̀. Gbogbo ẹ̀tọ́ wa Ọlọ́run kó dé àtẹ́wọ́ bàtí dáadáa. Kó wá fi àlùbáríkà sí wọlé àdókàn sọ Ọlọ́run wọlé agbóhùn lágbègbè lọ. Torí àsìkò ló dé kí n máa gé ní rẹpẹtẹ bá. Bákan náà ọ̀gá mi tí wọ́n sì rọ́ọ̀hì àwọn ọ̀gá wa tí wọ́n máa ń kọ́ akí mẹ́mẹsẹ̀ sí wọn kọ́lọ́n kó dé kárí wọn pẹ́ kọ́lọ́n kó wọlé àdókàn sọ. Gbogbo tí a sọ ebi ń ṣe àfáàgbà ọmọ akéwù tí wọ́n wá tọ́ kí níwájú àwọn àgbàlagbà ní èmi jẹ́ ìgbà tí àwọn àgbàlagbà wọ́n ti wà ní kó fún ọmọ ìsinmi díẹ̀díẹ̀ ní àfi máa ń torú wa níwáàsì tó pé káwọn àgbàlagbà náà pé wọ́n máa ní ìsinmi díẹ̀díẹ̀ àwọn náà kí ó lọ ní kọ́lọ̀ kó jẹ́ àmà kọ́lọ̀ kọ́ láti kàn só rẹ̀ kọ́ lágbóró ìlàjọ̀lá nǹkan tí wọ́n ní kí abára wa sọ tópìkì oníbejì ni tá a bá ń sọ̀rọ̀ pa ìtìjú káwa so papọ̀ mọ́ ìmúralẹ̀ fún Ramadan ẹ̀rí pé gbàtí àbá wa ń sọ̀rọ̀ wọ́n sọ àwọn ọ̀nà wọ́n ní ọ̀rọ̀ táwọn fẹ́ ká sọ yóò bá ọmọ àwọn tí wọ́n fẹ́ ṣe wá sí yóò bá wí ọdún ní pé wọ́n fẹ́ bọ́ sí fídì àwa ọlọ́lọ́mọ kí ó dé nítorí pé àwọn àfáà jẹ́ kó yé wa pé tómi bá tí nǹkan bá pààyàn lórí wọn ní ẹ lọ bomi wá lágbájá ń jẹ lọ àtàpá lórí ẹ lọ bomi wá ń sin nǹkan kan lọ bomi wá tómi gẹ́gẹ́ bá tó wá pààyàn lórí ńkọ́ tí a kò omi náà ní ó kù náà ọ̀tómi tó tó wá kù náà ó tó pa lórí wọ́n sáà ní owó rà kó wọ́n àwọn àfáà sì jẹ́nu ibi tó yẹ ká ti bá dáadáa ibẹ̀ láti ń bá báyìí ibi tó yẹ ká ti bá ìtìjú ibẹ̀ láti ń bá ìwà ìlójútì kódà yóò fẹ́ máa dójútì yẹn gan téèyàn bá tún lójútì pé kí wọ́n pè láàfà pẹ̀lú àwùjọ tá a wà yìí ìṣẹ̀lẹ̀ o mo tọ́ ṣẹlẹ̀ síbi nírọ̀lẹ́ àná ni o mo wà níbi tí mo ti ń rajà jẹ́jẹ́ mo sì mọ̀ kí n lọ́mọ ń bá wàláì indọba ọmọbìnrin kan ó gbóòdì ìbò ní báyìí tèmi ń ra kèmí tó ìwà sọyọ pé àwọn gírígírí
ọsọ mo ti fẹ́ gbé gbọ́ ó rí bí tẹ̀ lẹ́ẹ̀mejì nígbà tí ok bó ní ṣe sí mo fẹ́ tó ń dá àfa àkàyàtọ̀ mọ́ ya sọmọ yàtọ̀ olùwọ́dé wọn lọ nígbà tí ń síbẹ̀ ní pé mọ̀rẹ́ rẹ̀ níbẹ̀ ní pé rìsíìtì kọ́ ẹ̀fọ́ àwọn kọ́ọ̀lù fẹ́ẹ̀kì náà níbẹ̀ náà ti máa pè é. nígbà tó kí láti ní ọjọ́ mélòó kan sẹ́yìn báyìí nìsín gbogbo àwọn tí ẹ mú pátá àfáà náà wọ́n pé wọ́n ǹjẹ́ mú lọrin ǹjẹ́ mú gbàdàn àwọn mẹ́rin tí wọ́n tó kó ní sẹ́yìn Olúyọ̀lé tí wọ́n tó ń ta orí èèyàn tí orí màálù kan wá kọ́ọ̀sì lórí èèyàn lọ 35,000 naira ní ẹ̀dá àwọn ń ta orí èèyàn kan pẹ̀lú bí Nàìjíríà ti ṣe ń sọ ní ìsìn èmi ò rò pé èèyàn lè rí màálù 50,000 naira tí àpò orí màálù kan ti wọ́n torí ọmọ ànábí Ádámà lọ́la yìí ilé ayé tá a bára wa nù. àfààní umurun yadhaku sufahahu minha. umurun yadhaku sufahahu minha. wa yabki min awaqibiha al-labibu. wa yabki min awaqibiha al-labibu. wa yabki min awaqibiha al-labibu. umurun àwọn àwòrán tá à ń sọ yìí. umurun yadhaku sufahahu minha. Òmùgọ̀ èèyàn àwọn òmùgọ̀ èèyàn yóò máa kà fún pé ọ̀rọ̀ ẹ̀rín ni. Ṣé ayé ti dàrá náà kò ní tó ayé mọ́tá ayé mi láyé fún ayé tí máa jẹ́. Yadhaku sufahahu minha. Ṣùgbọ́n gbogbo ọ̀jọ̀gbọ́n gbogbo ẹni tó ní làákàyè wọ́n máa sunkún pé kò là ń lọ báyìí. Awaqibiha al-labibu. wa yabki min awaqibiha al-labibu. Àfààní gbogbo ẹni tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n ìgbẹ̀yìn àwọn ọ̀rọ̀ iná máa rò pé níbo láyé ń lọ. Ṣé ìdùnnú lélẹ́yìí báyìí? Náà, Ànábì sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Kí n fi hadith Ànábì síbi sí foundation. Sallallahu alaihi wasallam. Ànábì jẹ́ kó yé wa wípé Sallallahu alaihi wasallam. al-iman ìgbàgbọ́ tẹ̀ ń wò yìí o bid'un wa sab'una shu'batan. Tí ẹ bá ní bídíò lédè Lárúbáwá láti gbogbo òǹkà tá a bá fẹ́ kà láti 3 to 9 àbí 3 to 10 òní bídíò. Ànábì wa ní ìmánì tá à ń sọ ìgbàgbọ́ tá à ń sọ yìí ó pín sí 70 something ọ̀dà àbọ̀yé 70 tó pín sí. Ṣé 73 ni o, ṣé 75 ni o, ṣé 77 ni o. Ànábì ní branches ti gbàgbọ́ ní ẹ̀ka tí ìgbàgbọ́ ní ẹ má sì jẹ́ àgbàgbé ẹnìkan kún olè wà ní Jánnà àfikọ́ jẹ́ olùgbàgbọ́ òdodo. Táwa ti ń sọ̀rọ̀ nípa àgbàgbọ́ ìǹkà bí ń jẹ́ mùsùlùmí gangan nu torí pé àti iman àti Islam nǹkan náà ní láwọn àyè kan ọ̀tọ̀ọ̀tọ̀ ní láwọn àyè kan lọ́dọ̀ àwọn àfáìsìn wọ́n jẹ́ kó yá kó sẹ́yà gbogbo Islam á ní Islam gbogbo aláti mọ̀ túmọ̀ rẹ̀ á ní iman faith ṣé méjèèjì ṣe túmọ̀ kan náà ní nínú kéw nínú ṣẹ̀ríà a máa túmọ̀ nǹkan náà but ó ní principle kan kí ni principle náà ni pé idha ijtama'ata iftaraqata wa idha iftaraqata ijtama'ata sẹ́ẹ̀rí méjèèjì yẹn tó bá wà papọ̀ nínú àdìsí kan náà tàbí nínú àyà Kùránì kan náà tó jẹ́ pé bẹ̀rẹ̀ Ọlọ́run ti dá akọ méjèèjì iftaraqata ìtumọ̀ wọn ti yàtọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ bá lọ wáyà Kùránì kan tó lọ́n kàn ń sọ̀rọ̀ nípa ìsìlámù nìkan bẹ̀ abẹ́ wáyà Kùránì kan tó jẹ́ pé lọ́n kàn ń sọ̀rọ̀ ìmánì nìkan bẹ̀ ìmánì ní ìsìlámù ní ìmánì ìtumọ̀ kan náà méjèèjì ọ̀yọ́ máa tù. mi ò rò fún mo rí nǹkan gbé kalẹ̀ tí a bá jọ wà papọ̀ wọn yìí sì nǹkan kan náà mà níjọ́ tí wọn ò bá jọ sí papọ̀ tí kan dá dúró bẹ́ẹ̀ sẹ́ni kan tó dá dúró àtòwọn àti kejì ẹ̀ náà ìní ẹjọ́ ń jẹ́ nǹkan kan náà. Kí lè rí wa kí n má kojú wa
inú Suratul Hujurat Ọlọ́run sọ̀rọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ní qalatil a'rabu amanna. qalatil a'rabu amanna. A'rab plural ló jẹ́ fún a'rabiyyu nínú èdè Lárúbáwá, plural rẹ̀ ní a'rab. Àwọn ará oko oníláwá ń pè ní a'rabiyyu, kìí ṣe Lárúbáwá oko. Ṣùgbọ́n àwọn bàbá wa tí wọ́n kọ́ wa ń kéwú lẹ̀ Yorùbá, tí ẹ má ti fẹ́ tú anybody tó bá járó oko lójú ayé ànàbì àbí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà lóko àná, àwọn wà á fi original Yorùbá pè tí ẹ̀mọ̀ kọ́ wọn Lárúbáwá lánàbì wọ́n wà ní nígbà Lárúbáwá oko kan dé. So kí ni yẹn àwọn ọmọ kéékèèké tí àwọn Yorùbá kan ti ń gẹ́rọ̀ lọ́dọ̀ tiwa, àwọn tiwa máa rò wípé ìtumọ̀ rẹ̀ náà ni pé gbogbo ẹni tí Lárúbáwá oko ní ń pè ní Àrọ̀bíyù kò bá jẹ́ ará Ìbàdàn tí bá ń gbé oko nínú èdè Lárúbáwá tí Lárúbáwá bá pè é pé ẹni tí gbẹ̀dùn dé àti gbẹ̀dùn kẹrùn oko Ìbàdàn ni gbẹ̀dùn ló ti dé, wọ́n sọ pé tí wọ́n ní ọkùnrin kẹ́dí láti gbẹ̀dùn wọn ni hádá Àrọ̀bíyù aró oko ló dé, kò bá àjọmọ dúdú kò bá àjọmọ funfun. So àwọn ará oko plural rẹ̀ òun wà ní A'rab. Ọlọ́run wa ń sọ nínú Suratul Hujurat yẹn. qalatil a'rabu amanna. Lọ́wọ́ parí ìrántí pásítọ̀ wà torí àwọn àtàwọn fẹ́ máa jọ́ 14. Verse 14 àbí? Bẹ́ẹ̀ni. Ok, verse 14. Ọlọ́run ní àwọn ará oko lójú ayé ànàbí wọ́n kà kóra wọn jọ ni wọ́n wá bá nàbí wọ́n wá sọ pé amanna àwọn tó ń wòye àti olùgbàgbọ́ òdodo. Olùgbàgbọ́ káwọ oko ọwá máa kílèmù fara lé pé òun ti lajú dára lé lọ yóò ní ìtumọ̀ díẹ̀. Àwọn ará oko kóra wọn jọ wọn sọ fún ànàbí kébó sẹ́kù wáyé olùgbàgbọ́ òdodo ní á. Ọlọ́run wà nàbí mọ̀ sọ fún wa pé lámútúmì ló sọ pé ẹ̀ tí olùgbàgbọ́ òdodo. walakin qulu aslamna. Ní tí ẹ máa sọ ní pé ẹgbà Islam ẹnì pé níbẹ̀ yẹn nínú àyà kan náà Ọlọ́run dákọ ìgbàgbọ́ òdodo àti Islam ó fẹ́ kó túmọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹni bá. Ará oko tó jẹ pé ẹ̀ka láàrin oṣù mẹ́ta òun ni wọ́n wà ní wọ́n wà béèrè ìdájọ́ lọ́wọ́ ànàbí. Ẹ wà máa fi ra yín wẹ́ àwọn sàbẹ̀ tí ẹjọ́ ń gbé gbòòrò tí wọ́n bá lajú pẹ́ ànàbí ní ẹni bí nǹkan bá lọ lójú mẹ́sìn wọ́n béèrè lọ́wọ́ rẹ̀. Kẹ́yìn wá ní ìgbàgbọ́ tó jẹ́ pé lóko àwọn tí ò ní jẹ́ kéèyàn ọpọlọ ń gbọ́ gan wulẹ̀ ń bẹ́ sọ̀rọ̀ àdé sí dáadáa ẹnì kan àbá wa gan bẹ́ tẹ́ wá ń sọ wọn kí à ẹ má ṣe lé wọn ni àwọn ọmọ tí ó dà yìí mọ̀ wo bàbá alámútó ń wò lókè wọn ìyàwó tó kọ́kọ́ fẹ́ ìgalà ni àbàyè ló ti bọ̀ wọ́lẹ̀ lábẹ́ igi mi àwọn táwọn ò rí sí ìgalà kan lọ bọ̀ wọ́lẹ̀ lóríyọ̀lẹ̀ local government olúyọ̀lẹ̀ estate àbí tí àwọn ìta wà ẹ̀kún ní ìgalà bọ́ ẹnìkan ní ó change sí èèyàn ní GRA àbẹ̀nìkan lè gbógun wá sí iwájú kìnìún ó ní òfin ẹgbẹ́ bó ríta olójú àwọn ibi táwọn nǹkan yẹn máa ń ti ń rè tọ́lá àwọn ni wọ́n máa gbọ́ ẹkún nínú igi tẹ́gbẹ́rẹ́ ń sunkún pé wọ́n sì ní ọ̀sà yìí fún agbára ẹ̀kọ́ igi tó ń wò ó rí pé olóògbé ń bẹ́ẹ̀ mọ̀ rẹ̀ kó lára ń gbọ́dọ̀ pọ́ńgún yẹn bẹ̀. Ṣégi tí wọ́n ti gbé dànù pẹ̀lú gbogbo àwọn akálà ẹ̀sìn ìgbàgbẹ́ tí káwọn fi gbé dànù ṣé ilé ẹ̀ sọ pé so àwọn oko àwọn tí ò ní jẹ́ kó tètè gbọ́rọ̀ yìí máa ń yè àwọn bá yí wọn ò ní má wí pé àjẹrù ní ṣe gbogbo sẹ́yìn ẹ̀ ṣùgbọ́n ara rẹ̀ ti gbọ́ nǹkan ẹ̀yẹ ibi tí mo ti gbọ́ ni pé etí ìsìlámù mú wa fún wa ìgbàgbọ́ àti Islam méjèèjì a máa túmọ̀ nǹkan náà ìgbà míì a sì máa yàtọ̀ síra wọn. So tábìlì wọn sọ fún wa ní ìsìn pé ìmáàmù tẹ̀ ń wò yìí o ìgbàgbọ́ ṣé òkè kí wọ́n ní ìtumọ̀ tí wọ́n máa túmọ̀ tẹ́ ẹ bá ti rí tí méjèèjì bá ti lọ wà papọ̀ ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹ̀tú Islam wọn máa tú Islam bá ti lọ́jọ́ pé Islam ń ta àmọ̀ pé lápẹ́já àsìkò òun tó àlọ́ kí wọn. ìmáàmù ọ̀wà máa tún tọ́wà nù wa ntọ́wà nù tẹ́nì kankan ò lè mọ̀ ẹlòmíì lè wà tí ó tó kó báyìí fún ọkọ̀ wà lẹ́wọ̀n ọ̀rọ̀ èso déédé ọkàn kí n lásán ní kó máa ti ń bẹ nínú rẹ̀ etí bá ti pé dáàdì wa ti jẹ́ kékeré kí ni ẹ ti mọ aláàbíbà tẹ́lẹ̀ yìí pé but ọ gbà pé ọ̀run lọ́mọ ẹni tí ọ là tẹ́gbẹ́ náà kàn níyàn wà kò mí ìpá àjọ kí ló ní ẹ wò ẹ má jẹ káta fún kankan táwọn náà ń ṣe náà ọlọ́run lọ́kùn máa ǹjẹ́ ọgbà bẹ́ẹ̀
tí a kó ṣẹlẹ̀ rí taari kan náà àwọn aṣáájú kan nílùú Ọ̀yọ́ state yìí tó ní òun ti pinnu lé òun jẹ́ muslim ìyàwó òun jẹ́ christian tó bá dàlẹ́ kí a máa tó àìpẹ́ sí christianity lọ́ba rí ìyàwó wọn máa fà lọ. so tó bá dẹ̀ jẹ́ pé islam náà lọ́ba rí òun fa ìyàwó òun lọ́wọ́ so àwọn ti pín sí méjì. ìgbàgbọ́ ìtọ́ wà nínú ẹni yẹn sọ jáde o bìlífù nìyẹn bìlífù yẹn ọ̀dẹ̀ lọ bìlífù yẹn lọ. so ànábì wa ní sẹ́ẹ̀rí ìgbàgbọ́ sallallahu alaihi wasallam practice tó ní táàfin mọ̀ pé mùsùlùmí lélẹ́yìn inú àdìsí ní ìsìn ìmánì tí ń túmọ̀ Islam ànábì ní practice tó ní in lọ bí 70 something. ànábì wa ní àhàláhà sẹ́ẹ̀rí yìí tó ga jù nínú practice tí gbàgbọ́ ní qawlu la ilaha illallah òun náà ní gbólóhùn pé kò sí ọba òótọ́ tí ìjọsìn tọ́ sí àyàfọ́ náà. wọ́n àdìnáhà sẹ́rí tó kéré jù nínú 70 something yẹn ìmọ̀ tọ́tulẹ̀ adá anìtọ̀rí kọ́ ọ̀kan máa lọ lójú ọ̀nà kọ́ wá rí nǹkan tó lè ṣe yẹn léṣe kó o sì ra mú kó ń bẹ̀ ànábì ní àpẹẹrẹ pé olùgbàgbọ́ òdodo ni ọ́. ẹ dákun tíjọba bá gbélé yé ṣé wọn ò ní da títì àmọ́ yẹn ní tí wọ́n lọ bí ojú títì tí wọ́n dà ọkàn ìgò lásán ni o kẹ́nìkan ọmọ ní ẹ tẹ́ bá dé ìlú èkó tẹ́ bá dá Amẹ́ríkà in fact gbogbo nǹkan wọ́n fún nǹkan lẹ́tọ̀ọ́ rẹ̀ àwọn gbé practical Islam wọ́n bá fi tíọ́rì lẹ̀ ẹ̀jẹ̀ àwọ̀ bá yín mú practical wọ́n ti sọ́ọ́dì gbogbo òwe wa ní ti Islam ní kásí fẹ́ranko tó ní kásí fẹ́yàn gbogbo àwọn wa sọ́ọ́dì rẹ̀ àkàbà mú practical àgbà tíọ́rì àwọn àgbà tíọ́rì no practical méjèèjì lásìkò rọ́pò pọ̀ àti tíọ́rì àti practical kẹ́nìkan mọ́ ní àwọn ìjọba lóko yẹn try wọ́n ṣe títí dáadáa ìtí Islam gẹ́sọ́ ni orí nǹkan tó fẹ́ sìn ẹ̀ léṣe lójú ọ̀nà ó mú kó mọ̀mí níní ọ́ ṣé ní ọ̀wà ní kọ́ ọdẹ ọ̀pá lámbá sójú ọ̀nà ṣé ní ọ̀wà ní kọ́ sọ odidi ojú ọ̀nà di ilé ikú fáwọn èèyàn. ànábì wa ní wàlẹ̀ àyà ṣe wá rí ìtìjú ibi tí mo lọ nù ṣurbatun minal iman branch kan ló náà nínú branches tí ìgbàgbọ́ ní ó fi hàn yín pé la imana liman la haya ala kò sí ìgbàgbọ́ tó ti complete fún mùsùlùmí tẹ́ ẹ bá ti di pé kò lójútì èso ìgbàgbọ́ òdodo ìgbàgbọ́ rẹ̀ kò tí complete ìyẹn ló fà tánàbí fi ń sọ fún arákùnrin rẹ̀ inna mimman adraka an-nas min kalami nubuwwati al-ula nínú àwọn nǹkan tá a ti lépa bá nínú ọ̀rọ̀ àwọn ànábì tó ti lọ tó gbogbo àwọn ànábì tó ti lọ lóko wọn ọ̀rọ̀ yìí kè é járẹ́nu gbogbo wọn ànábì ní kí lọ́rọ̀ náà idha lam tastahi fasna ma shi àwọn ànábì ọlọ́run tó ti lọ wọ́n máa pè yẹn kalẹ̀ báyìí pé tọ́ ọ̀bá ti lójútì ní tó bá wù ọ́ ni wọ́n máa ṣe tọ́ ọ̀bá ti ní pé ò lójútì àwọn yẹn máa ń sìnkí ní ẹ̀ tó ẹlòmíràn gbogbo tó bá ti di pé kì í ṣe ojúṣe lọ́dọ̀ rẹ̀ ó lè máa ṣe rárá bí ọ̀rọ̀ àwọn àgbàlagbà kì í ṣe túmọ̀ rẹ̀ nù bí ọ̀rọ̀ àwọn àgbàlagbà kí n fẹ́ máa nà ọmọ ní ìsìn mo fẹ́ nà ọmọ kan bàbá wa ní mọ́nàmọ́ ọ̀sẹ̀ mi ni ọ̀gbọ́rọ̀ ni kábàlọ́gbọ̀ wa kọ́yìn sí ẹ̀kọ́ ya èmi ni ọmọ nà kí ẹ̀ wá mẹ́gbà kó di chai sẹ́ni ń gọ̀ ní àmúdé nìrin méjèèjì ṣé wọ́n ní ọ̀nà àwọn ni ṣé ẹ̀gbọ́n kan wọ́n sọ bá ń pé mọ́nà ẹ̀gbẹ́ ìyàn àwọn kò ní pé ó ti tán náà ìsìláàmù ọmọ pé tó o bá ti mọ̀ kó o lójútì máa ṣe tó wù ọ́ ṣùgbọ́n tó o bá lójútì ó wò ó wùwà tó wù ànábì ní istahyu minallahi haqqal haya ẹ tijú Ọlọ́run ní bó ṣe yẹ pàápàá bó ṣe yẹ kẹ́ ẹ tijú rẹ̀ àwọn sàbẹ̀ wa ní ká tijú Ọlọ́run tí ẹlòmíràn ọmọ tí a ń pè ní ìtìjú ó rò pé kéèyàn máa wulẹ̀ sùn báyìí ó ní ìtìjú rárá gbàtà àwọn àfẹ́sì tí wọ́n ń define rẹ̀ wọ́n jẹ́ kó yé wa òun náà ní kéèyàn mọ ẹ̀ńtọ́ bá ìwọ ọmọlúwàbí mu tẹ́sìn pé wá sí pé ṣe nǹkan báyìí kì í ṣe títí tùkọ́ ní ìtìjú pé lágájá àwọn ní lágájá ìmọ̀ ìtìjú dídì làwọn ẹlòmíì pé ní ìtìjú
kódà gbogbo ẹni tí bá ń tijú sí èsì ààyè ibi tó yẹ kó ti tijú òmùgọ̀ nìyẹn. Ìyẹn ti ẹ̀kọ́ mọ̀ fáwọn obìnrin. Tá a bá wà láwùjọ Islam gbàgbà tá a wà ní skul wọ́n wà mọ́sálásí tá a jọ wà láàrin ara wa. Ìbéèrè tó wáyé kí wọ́n béèrè tó bá kan sẹ́gmẹ́ǹtì wọn. Ṣé question wà sísítà? Ìmí ọmọ fi ìdáàbòbò ń báyìí. Kò ní sọ̀rọ̀ àdúgbò kankan. Inú àdúgbò kí ọ̀gbádùn. Táàgọ̀ wà kíláàsì níbi tí John Michael nǹkan kan wà. Ẹ̀yin rẹ̀ máa bọ́ ta níwájú lẹ́tọ́rà tẹ́ máa bọ́ sójú bọ́ọ̀dù tẹ́ máa ta pẹrẹpẹ. Ẹ wà dénú mọ́sítì náà ẹ mọ̀ wá síbi ẹni pé ẹ̀ fọnu ẹ mọ̀ sí báyìí. Ibi ìbéèrè ẹ̀sìn ẹ mọ̀ ti jú inú kíláàsì ẹ yà sá. Sọ́pàpọ̀ mọ́ra wọn. Màní agọ̀lù kì í ṣe pé onítìjú onítìjú agọ̀lù. Ibi tá a ti partition àyẹ̀yẹ obìnrin wà níbí àyàwó ọkùnrin wà níbí ọ̀rọ̀ wa kàn ó ń ṣe ní ipa lú ẹ̀. Àti káàsì rẹ pé ẹgbẹ́ Michael ló jókòó sí. Lẹ́tọ́rọ̀ ti sọ̀rọ̀ ìwọ lọ́kọ́ bọ́ta o tún ló ṣe kọ́sìrẹ̀. Lẹ́sẹ̀ sọ́jí alájà. Ọwọ́ adé ní mọ́sìkì ọwọ́ adé ní wòlíì. Ọ̀pápọ̀ mọ́ra wọn á gbọ́ nìyẹn kì í ṣe tìjú. Àwọn sábà wà ní bóun láti máa tìjú ọlọ́run. Ànábì ní ẹjẹ́ ní sọ fún yín. Tí èèyàn bá fẹ́ ní tìjú tí ó kó tìjú tán. Ọ̀rọ̀ táwọn ẹbí sọ fún ẹgbẹ́ náà fi ṣe wá sí bí àlékún bí ti dá sùn. Ànábì ní antahfadọ̀ rásá wà máa háwà wàlìbátínà wà máa háwà. Sórí jẹ́ pé ní tìjú yìí nǹkan méjì lónìí tó bá ti lè ṣe. Kọ́ ọ sọ orí rẹ àti gbogbo nítorí kó sínú. Kọ́ ọ sọ ikùn rẹ àti gbogbo ntíkùn kó sínú. Tó bá ti ṣe bá o ti tìjú Ọlọ́run, o ti ní tìjú. Ìgbà táwọn afọ wa bọ́ bẹ́ẹ̀, màá kàrọ̀ sọmaláìsẹ̀ díẹ̀ kí n tó bọ́ sínú àwọn ìwà ẹláìní tìjú táwọn èèyàn ń wù. Kí n tó wá sọ ọ̀nà wo lágbà pèpè àlẹ́ torí pé àǹfààní mẹ́sàn-án kan wà tí àwẹ̀ fẹ́ ṣe fún wa. Tá a fi mọ pàtàkì ń tá a fèsì pé a tún gbọ́dọ̀ gbé wá èyí tìjú yìí ká tún gbé pàdé Ramadan. Nítorí pé ìjọsìn yàtọ̀ sọ̀rọ̀ ayé. Tẹ́rí ọ̀rọ̀ ayé àwọn èèyàn máa ń ṣe àdísì kan tú a sì gbọ́dọ̀ clarify rẹ̀. Kún fi dúníyà ka annaka garib aw abir sabil. Ànábì ni ọmọ wà nínú ayé bí ẹni pé àjòjì ni ọ tàbí ẹni tó kàn fẹ́ gbàgbé kan kọjá. Àwọn èèyàn àṣewọ́ àṣìṣe fún yàn pé inshallah àwọn ní ká gbáyé bí ẹni wípé àní dọ̀la rárá o. Tọ́ ọ bá ṣe bá mi ètò ayé ó súnmọ́ kí ìyà ò jẹ o. Ìtumọ̀ rẹ̀ ni pé orí 10,000 lónìí kò sí náà tán oníwọ̀n kò ti ní alẹ́ mọ́dọ̀lá. Owó ní kí n bá rí òní náà ni sàkáwó sì ní owó ẹ̀ láyé kó ṣe wa. Tóró ní tọ́ bá ti rí lójúmọ́ wọn kú alẹ́ mọ́dọ̀lá. Rárá o, a máa sọ̀rọ̀ ti ilé ayé ọ̀rọ̀ tayé bí ẹni pé àádọ́lá lọ àádọ́ àìmọye ọdún bẹ́ẹ̀ náà sì máa ṣe sí ilé ayé. Ṣùgbọ́n sẹ́ẹ̀ tẹ̀sìn a máa ṣe bí ẹni pé ń tà ń ṣe lọ́wọ́ àṣẹ mímọ̀. Abẹ́ kí irun zúrì ní ìsìn á sì dẹni pé irun zúrì wọ́n dà ń kó mi láti tí mo fẹ́ kí. Ìyẹn ni ó jà lè kí dáadáa tí perfection wà ń bẹ̀ tó lè pé tí bá tiẹ̀ kú pé iṣẹ́ wo ló ṣe kàn tí wọ́n bá yẹ̀ wò ọmọ ṣe dáadáa. Ṣùgbọ́n tó ti gbà pé mọ̀ ọ́ rí màá tó kí zúrì tọ́lá ó lè má kí tó di dáadáa kó kí ọ̀nà ó lè má kí rárá gan pé a sì ní àsìkọjọ́ ńlẹ̀ àìmọye zúrì tẹ yóò kí láyé àìmọye Ramadan tá a gbà Ramadan ní bọ́ lọ́wọ́ kẹ́yìn àjọ bẹ́ẹ̀ náà last year ní pé Ọlọ́run sọ adẹ̀ mí kí ṣe gbogbo èèyàn lọ gbàdúrà yẹn fún. Àwọn náà wà á gbà àwọn tí ò gbà fún yẹn ṣé wọ́n sọ fún wa pé ìwà tí wọ́n dáa ju ti lọ. Sáà rẹ ni tí ìjọsìn rẹ̀ nínú ẹni tó ti kú láàrin táwa gẹ́mọ̀ pé lágbájá ẹni Ọlọ́run ní jù mí lọ. Tọ́gbọ̀ táàbì sọ pé àbí wọn àti Ọlọ́run wá kọ̀ sí dáa wa àsìkò tiwa náà ní ètò.
àwa ìtí wọ́n pè ní àwọn tí wọ́n ní lẹ́nu pé wọ́n yà lásìtọ̀ ọ̀dọ́ kì í ṣe pé àwọn kúrúra wa kí n gbàgbé ẹni pé tí ìbádọ́dún ti ń bọ̀ nǹkan tí ẹ bá tiẹ̀ lọ wo báyìí mi á máa bẹ́ o ṣùgbọ́n àwọn àgbà pé ìtí bọ̀ ẹ̀ máa gbà dáadáa pẹ̀lú májẹ̀mú rẹ̀. ká sọ orí wa àti gbogbo nítorí kó sínú kí lórí kó sínú àwọn àfáà ń pín inú nítorí kó sínú etí wà ń bẹ ìtumọ̀ rẹ̀ ni pé kí ló fi tí ì gbọ́ tó o bá fi gbọ́ ntọ́nà ni o fi gbọ́ ọ̀sọ́ orí rẹ̀ o sì ti ju ọlọ́run débi kó ti ju èèyàn tẹ̀wọ́n ni wá sí kanu kí láà fi ti gbọ́ ànábì máa ń ju ọ̀rọ̀ lẹ̀ sallallahu alaihi wasallam torí nù nǹkan dáná bí lọ́lọ́run fóun tí ò fún àwọn tó ṣáájú ń lọ ni pé ùtítú jawami al-kalimi ọlọ́run fún mi ní kí n sọ̀rọ̀ díẹ̀ kó wá ní ìtumọ̀ tó pọ̀ tí kálukú ó dé bẹ́ẹ̀ tí ó máa bù mú kálukú ó dé bẹ́ẹ̀ yóò máa bù mú ọ̀rọ̀ rẹ̀ ó lè ní báyìí tí ó tún ní báyìí lọ́rọ̀ táwọn ọ̀jọ̀gbọ́n ọ̀bọ̀ bẹ́ẹ̀ tí kálukú ọmọ kódà kò sí ọ̀rọ̀ àsàdànù lọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam táwọn afọ́bá ń yọ̀dà ẹjọ́ ẹ̀sìn nínú àdìsí báyìí inú yóò sì máa dùn bí àké ó mà dá o àti sọ pé ó di wàhálà fìtínà fáwọn èèyàn kò ní káwọn èèyàn orí adóńgbé lẹ́tọ̀ tí mo ṣe ń láṣọ ìdìnnà nǹkan tí sẹ́rí kí wọ́n sọ pé ìfàǹfà wà nínú ẹ̀sìn ìgbà lásán máa mọ ẹni tó bá gbọ́ kí ó yé dáàbì lè wò ní ìsìn pé white ní kínní ẹ̀rí wo ni ẹlẹ́ni kúfẹ̀ lè ní owó ìgbọ́dọ̀ máa bú ẹ pé white ẹ̀ sọ pé white ni tàbí bá ọgbà torí pé wọ́n ti jẹ́ àgbà adájọ́ ìjẹba ti sọ automatically ó ti rí bẹ́ẹ̀ kò sí bá nínú Islam àìwò personality ẹ̀tọ́ sọ̀rọ̀ kí la máa ń wò ẹ̀rí tó mú wá èèyàn bọ́ mọ́sálásí ó sì di aago wa gbé lápẹ̀rẹ̀ ọwọ́ abẹ́ máa gbé lọ àwọn aka ọwọ́ ní ẹ̀sìn bí jẹjẹ ọmọlẹ́rìí o wọ́n ní kí lẹ́rìí náà ní àdá mi sẹ́bi lẹ́rìí àjọ dáwó rẹ̀ kódà àjọ dáwó rẹ̀ aago náà ní. sẹ́kù ẹ̀kọ́ mẹ́rin wá ń kó tọ̀bọ̀ sáàgbà yìí yẹn wọlé tó lásùn kíá tó ẹgbẹ́ tó ní gbogbo ẹ̀tọ́ dáwó ni àwọn èèyàn tó dáwó fáànù náà bẹ lómi náà wà tó fáànù lọ́la ẹlòmí náà tó ẹ̀jẹ̀ ẹlòmí náà lómi ọ̀yọ́ blọ́ọ̀kù pé àbújọ dáwó náà ní ẹgbẹ́ tó fi hàn pé kí yìí ṣe gbogbo téèyàn bá fi páàkì ọ̀rọ̀ àwọn àwọn adágbẹ́ mi tí wọ́n pọ̀ dára níwájú wọn tí kò ní rí wí ni tí wọ́n á gbọ́ ọkọ̀ ẹ̀ tó mú wá Ramani tọ̀pá yẹn nílọrin tí bẹ́ẹ̀ kó ràn wọ́n rántí sọ ọmọbìnrin tó ọpa tí ó lómi bá kì í ṣe fún ìmọ̀ pa asma mu ńgbọ̀ wá lòun á wò pé kí lòun ó ṣe ńlọ àmú lọ tó fi gé tó fi fún wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ máa gbọ́dọ̀ ṣé kó lè sá ọ̀rọ̀ sọ sẹ́ẹ̀rì kan síbẹ̀ yìí ni àfẹ́tọ̀ wọn fẹ́ dẹ́sùn náà sọ ma pé àwọn àbá àgbà ti sọ báyìí kí ni ẹ ń sọ kí ni ẹ mú wá lẹ́rìí síbẹ̀ ọ̀wá náà nílà ká yìí jẹ́ àwọn tí ẹ fi báàkì ọ̀kàn ni wọ́n sọ pé nígbà tí mo ti sọ̀rọ̀ rárá kí ni wọ́n mú wá lẹ́rìí asuma mu sọ̀rọ̀ mu sáwọn adájọ́ gbà mí wọlé abẹ́ni gbalú asuma mu ọba tó dá wa gán mọ̀ wá ẹ̀gbọ́n tó lọ sọ láti kàmú ẹ̀ ni ọlọ́ọ̀ni fàlà yóò dánú láwọn ọ̀yà àtàdìrú tó bá láti kàmú ẹ̀ ìní fún yín láàyè àti sọ̀rọ̀ tó ní mọ̀ kẹ́rẹ́ àwùjáde mú wa kí ló dé ibi kírun wọlé kì í ṣe bọ́lá ṣe rí bọ́lá ṣe kàǹkà tó ọmọ níbẹ̀ náà bọ́lá tó wọlé mọ lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ kí ni mo kì í tẹ́lẹ̀ náà o ìgbà tí mo wá tẹ́lẹ̀ gbogbo kí wọ́n tá ẹ̀sì jẹ́ ẹ dákun mo àná làkúta nígbà tí màá fi délé bẹ́ẹ̀ gbogbo ẹ̀yìn yìí náà ni ó sàárì ìkẹsọ ọlọ́ọ̀ni á di ẹnu yín pa á di pa torí àdámọ́ rẹ̀ ni kó rí nǹkan sọ yàwó mà náà tí mù aláàbùwá yìí wọ́n ti ká ní mọ̀nà àìdí. kò sẹ́ni tí ò ní rí nǹkan sọ náà kódà ńpọ̀lọ́ tún ní ńpọ̀lọ́ bá ní adákẹ́ lálẹ́ kìámẹ́ níwájú ọlọ́run tí ó gbẹ̀ ọlọ́run ní wà khashiyatil aswatu lirrahman fala tasma'u illa hamza
nígbà gbogbo ń bá dákẹ́ níwájú Ọlọ́run ọba tá a rí kọ́ wá dún ẹ̀wọ̀n dìde nìyẹn tí ó mọ̀ bá a ṣe ń sọ̀rọ̀ bá a ṣe sọ pé Tinubu tí Tinubu bá dún láàrin wá ń bí ẹ̀jẹ̀ àgbọ̀rọ̀ Tinubu rẹ̀ tí ẹ tọ́ jẹ́ ọ̀gá sọ́jà pátápátá tó bá dúró ẹ̀ ẹ̀wọ̀n ló pa lọ́lọ́dún Ọlọ́run nígbà kan kú wá dún wájú rẹ̀ tí gbogbo ohun tí gbogbo ẹ̀ sáré jìnnà tí ò sí kankan mọ́ Ọlọ́run wà nàbí ò ní gbọ́n kankan ilà Hamza kíkùn ni ó tó kù ọmọ àdìgbà náà fẹ́ sọ wọ́n pa lọ́ọ̀kì ẹnu ẹ̀ ni yóò tó wá máa kàn wàhálà dé nínú ẹ̀mí lọ́nà tó ló ti mọ̀ pé tó bá ní ká rí wí yóò sọ ọ́. kí láàfin tí ì gbọ́ inú tó máa fọ́nà bí ní pé kọ́ra sọ̀rọ̀ díẹ̀ ara àtijú ni ó ìtìjú tí Ọlọ́run dì fáyìn fún wa nínú ẹ̀sìn àìlójútì ní kéèyàn wọn gbóyè. torí pé tẹ́ bá wò ó tó wá fi kún ijó tẹ́ ẹ bá fọwọ́ di tí tẹ́ ẹ̀ gbọ́ orin tó lórí kọ tẹ́ ẹ wá wọn tí ń jọ jó náà kan kí ní ọ̀dọ̀ ẹ̀yin ẹ̀ bẹ̀rẹ̀ o. ó fi hàn pé Islam ní mọ́tò ọ̀pọ̀ púpọ̀ àti ọ̀sọ̀ etí ẹ̀ ìjẹ́ pé ní títí ló àti tẹ́tí kó sínú kìlọ̀ fẹ́ gbọ́ ọ̀rọ̀ lọ. ṣé o ń gan láwọn gbọ́ ọ̀rọ̀ ọ̀hún fún ọ̀bẹ rẹ̀? ẹlòmíì yá bìsí yóò bìsẹ́ sí oríṣiríṣi orí nígbà àwọn ẹ̀yẹ́ lọ nìyẹn o. ẹ̀ńtà àti sọ yìí o lè gbọ́ ìgbọ̀kúgbọ̀ gbogbo ìtòbíṣẹ́ títí ń gbọ́ gbogbo bí ẹ ṣe ń bára wọn sùn lórí Facebook gàngàn bí ẹ ṣe ń sọ̀rọ̀ ìhòòhò ọmọlúwàbí tẹ́ẹ̀bì rí pé o ti ẹ̀ sì ti jù mọ́ ara Facebook yẹn wá ọmọ náà kò ti dùn mẹ́ta pátápátá ó kàn pa alẹ́ rẹ̀ mọ́ ìbámu ẹ̀ ó sì di ìhà ẹ̀. àwọn èèyàn máa sọ̀rọ̀ ní tó ní í ṣe pẹ̀lú ọkùnrin àtòbìnrin ní ìtọ́ba tó dá wa àwọn àfáà wa wọ́n ní gbogbo ńlọ́rọ̀ ń bá pẹ̀sọ́ nínú Kùránì táwọn bí pẹ̀sọ́ náà ní tẹ́ ẹ bá lẹ́nu kẹtí bá máa ń là mọ́lẹ̀ ìlú ẹni òògùn lọ́yà. Ọlọ́run mọ kọ́dá kọ private party arúgbìnrin kọ̀lámẹ́lẹ̀rì ọmọ tọkùnrin kọ̀lámẹ́lẹ̀rì ó tún mọ ìsúnmọ́ láàrin ọkùnrin sóbìnrin Ọlọ́run èyí là á mẹ́lẹ̀ tó bá tún fẹ́ sọ ẹ̀kú bó ti sọ nìsáwùkún àìsànlágún Ọlọ́run ní àwọn ìyàwó yín okun yín ni wọ́n jẹ́ ẹ máa wọnú okun yín nígbà tó wù yín ẹ wọ́n bá tó dá wa sọ́nà yẹ kó tijú ẹni kankan. Ọlọ́run ní à mo ti sílẹ̀tọ̀ fún yín lálẹ́ ẹjọ́ àwẹ̀ tẹ́ ẹ bá gba àwẹ̀ kẹ́ ẹ wà pẹ̀lú àwọn ìyàwó yìí wíwà pẹ̀lú ṣẹ́ wọn ò sáàsì pẹ̀lú wọn lọ́sàn-án ní tó ń da ìbálòpọ̀ ń dà pé ẹnìkan wá gbé púrógámù kankanlẹ̀ àwọn ìwọ̀n ní àwọn akẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ púrógámù yìí o gbogbo private ara obìnrin gbogbo kẹ̀kẹ́ ìní ńlá àmọ́lẹ̀ tí ń sọ sákàsákàsákàsákà gbogbo olóṣèlú báyàwó rẹ sùn gbogbo olóṣèlú ẹsẹ̀ pẹ̀ ní wọ́n á là àmọ́lẹ̀ sákàsákà àwọn ẹ wá lọ wọ̀ ọ̀gọ̀rẹ́ tí ó jẹ́ followers mùsùlùmí ni in fact yóò tún pè wọlé agbádùn púrógámù yìí ni in fact akẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ pọ̀ bíi òní tìjú ẹni tí ó bá sì ti ní tìjú ànábì yóò sì mẹ́ni fún. Sallallahu alaihi wasallam. Ìta àbẹ̀tí gbọ́. Yàbí tó ti bẹ̀tí. Àdẹ́wò ni o. Ìta àfojú rí. Àlà tó ní aṣọ lórí wa nu o. Ìta àbẹ̀nu sọ. Sẹ́mà etí ojú ẹnu òní torí kó sínú. Mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́sìn wà láti sinú Al-Qur'an. Inna as-sam'a wal basara wal fu'ada kullun ulaika kana anhu mas'ula. Ṣé wàá rí tẹ́lẹ̀ yìí? Ó wá ní àdánwò jù. Nítorí àwọn àfúrà àjẹkúrẹ́ àpé Ọlọ́run fún alójú méjì tá a fi máa rí nà. Ó fún alétí méjì tá a fi máa gbọ́rọ̀. Ìta máa rí yọ pọ̀. Ìta máa gbọ́ yọ pọ̀. Ó wá fún alẹ́nu kan kó lè bàa jẹ́ pé ìta máa sọ òkèrè. Kò sẹ́nu ní méjì. Ìta máa fojú rí ọ̀pọ̀. Ìta máa fi ti gbọ́ ọ̀pọ̀. Ṣùgbọ́n ìta fẹnu sọ ọgbọ́dọ̀ kéré. Àwọn ọ̀ràn tí ó wà torí ahọ́n jáde nígbà táwọn afáǹkà rẹ̀ gẹ́gẹ́ ní tí ẹ̀ bá fẹ́ sọ ara rẹ̀ inú ọ̀ràn
onírọ́ wà, inú ọ̀ràn olóòpó wà, orí ahọ́n ti jáde láti bẹ̀rù ni o. Inú ọ̀ràn ọ̀rọ̀ ẹ̀yìn wà, inú ọ̀ràn tí ó ti bẹ̀ jáde òní kápárọ̀ sinamanya ńlọ́wà káwọn fẹ́nu ba irin yẹn jẹ. Inú ọ̀rọ̀ tí ó ti bẹ̀ jáde olórí wà, wọ́n á kà lọ rẹ́gẹ́dẹ́. Téèyàn bá sọ ẹgbẹ́ wọn, o ti kọ́kọ́ ti jọ lọ tọ́ sórí. Wàlẹ̀ bá ti náà wọ́n máa hàwà ikùn àti ogun tó kó sínú. Wọ́n ní kí ni ikùn kó sínú? Èyí tí kò kó sínú òun náà lábẹ́ wa. Kéèyàn ọ̀ṣọ́ abẹ́ rẹ̀, kọkùnrin ọ̀ṣọ́ abẹ́ rẹ̀ kúrò níbi ìzìnà, kóbìnrin ọ̀ṣọ́ abẹ́ rẹ̀ kúrò níbi ìzìnà. Tó bá ti lè rí sọ, ẹ wo bí ìzìnà ti di tọrọ fọ́kálé. Àwọn èèyàn orí tí ọmọ àṣọ yẹn ṣe sí tí ọ̀dà wípé ọmọ yẹn gan ọ̀nẹ́kọ̀ọ́lé. Ramani tó ní fẹ́ tó padà wá lọ lóye níbo ni ẹ ti pàdé? Orí Facebook, orí social media. Wọn ò ríra rí o. Ṣùgbọ́n lè jẹ́ pé wọ́n kọ́ ọmọ yẹn ní tìjú kẹ́ni kọ́ fẹ́ pàdé ẹ lórí social media kọ́dẹ̀ bọ́ sọ̀rọ̀. Ìtìjú dà lára ọmọbìnrin má, kò sí ìtìjú kankan. So nínú fi jẹ́ wípé ìtì Islam gbé wáyé fún wa, ẹni tí ọba ti ní tìjú kò sẹ́sìn lára rẹ̀. Kí wá lọ́fà ìmọ̀ ní tìjú? Kí lọ́fà ìmọ̀ ní tìjú? Tá a bá wo orí social media lónìí, àwọn àfa àgẹ́gẹ́ ò ní tìjú. Sẹ́ni gbogbo òlù tí ó sì bá ti pọ̀, ẹ gbàgbé pé àwọn òfin Ọlọ́run ó ṣe é lò mbẹ́. Aláì òsì pọ̀ ní Nàìjíríà. Èèyàn díẹ̀ ni ó lè bí àyè kẹyẹ pé di wọ́nà àtijẹ àti mu, tí ẹ̀rọ́nà àtijẹ àti mu lọ́sọ̀pọ̀lọpọ̀ lórí. Gbogbo ẹ̀ tẹ́lẹ̀ rí lórí Facebook tẹ́ ń dalẹ̀ ẹ̀rù torí followers, torí àwọn tí ó fún ọ lówó. Tẹ́ ẹ bá ti lẹ́kí ṣe program, ẹ bá wa share rẹ̀ dáadáa, ẹ share rẹ̀, ẹ like, ẹ tẹ̀lé ọ̀, ẹ tẹ̀ kí nìkan, account number wa rè torí ntọ́fẹ́ sí ni. Ntọ́ pa gẹ́gẹ́ nu yóò sì wá nǹkan táwọn èèyàn fi gbọ́. Àìmọ́sí owó ọ̀sọ̀ àwọn èèyàn láì lójútì. Nígbà tá a fọ àgbẹ̀ ń bá jójú ẹlẹ́sìn mìíràn lójú aago, bóòlù àfọ̀ òsì òkè àfọ̀ òsì ní máa ń lójútì tí ò ní wò kí bóòlù ní ìsìn ní yẹpẹrẹ ara mi lọ́dọ̀ olówó. Àìmọ́ lójútì yẹn ikẹ̀ ń dàgbà sí ní social media lójú ó sè káàfọ̀ wà lóde ẹwà àtìgbàdá tí wà kékeré. Ńgbọ̀ bá di báwọn àbá àti súná ọmọ ẹ ti gbàgbé ni. Nígbà tá a máa ń ṣe súná ọmọ tí mo lè dìde tó oúnjẹ ọ̀sán tó bàbá ọlọ́mọ náà ní ma sọ pé ẹ lọ gbóúnjẹ àwọn àfa wọn àmọ́ wọ oúnjẹ bọ̀ náà kánú àpò oúnjẹ àwọn àfa wọn wọ bọ̀ ó lè lu sí oúnjẹ tí mi ò jẹ kẹ́nìkan máa wọ bọ̀ báwọn wọn fẹ́ẹ́ fi oúnjẹ yẹn sọ́tọ̀ fún wọn kó ti tó ẹ̀ tó sì tẹ́ ọ̀rọ̀ làkàrọ̀ tó wọn àtúmọ̀ àtàmìlà wájú wọn. Àìlójú ti ni àgbàrá ní ọ̀rọ̀ agbára kì í náà bẹ̀rẹ̀ pé sẹ́yìn bàbá wa ń ewu nígbà wọn ń bọ̀ látàrí kàmá orí igi mọ̀sàdóró ní ẹdún sí. Tẹ́tí tó ń jẹ àwọn DJ àwọn kan máa tẹ́kí ní wọn lẹ́kọ̀ọ́kan wọ́n ti àti ìpàdé programu ní àìlójútì àwọn náà ní àìlójútì yẹn kàn ń dàgbà sí torí owó. So ìtọ́ pàjù gbogbo ẹ̀dá ìlú yẹn pátá wàláì owó ló dá pọ́blẹ́mù lẹ̀. Sáwọn bàbá àtàná mo máa ń sábà sọ dáadáa bí ìbá má ta gbogbo òlú mi mo máa ti lu wá gbádà nínú ti tẹ̀sí ẹ̀yẹ bàbá wa bá sùnà bàbá wa níta ọ̀kọ́rọ́ nígbà wọn jẹ ìmọ̀ wọn ní Awólọ́wọ̀ ọwọ́ abábàbà pé a máa fún yín lówó torí pé ìmáàmù Ìbàdàn Western Region Ìbàdàn yìí ní kí lorúkọ rẹ̀ capital a máa fún yín ní owó oṣù tí ó sì wà lákọọ́lẹ̀ tí gọ́ọ̀mẹ̀ntì gbọ́dọ̀ máa ṣe lọ. Bàbá wa bá súnmọ́ ta ọ̀kọ́rọ́ rahimahullah bàbá ní àwọn ọ̀fẹ́
ẹ bá ti ń sanwó owó ẹ̀yin lẹ́ẹ̀ máa pàṣẹ fún wa. Mo ò tí ì gbé fáwọn àfáà gan nísìnyí wọ́n ti lọ ganú lẹ̀ sẹ́nu ọ̀nà wọn lẹ̀. Ilé òde wọn gbà àbáyọ̀ ọ̀gbà ẹ̀rìn dáko olóyè ẹ̀sìn kan ìkan ló yẹ ẹ̀sìn bàbá wa nígbà tí Awólọ́wọ̀ ayárí ọba ọ̀dà náà tẹ́ bá bàbá ẹ máa san fún olóyè ẹ̀sìn báyìí nìbàdàn kì í sáà rẹ mùsùlùmí o kì í ṣe ààrẹ mo kílẹ̀ rẹ̀ tó lẹ́rù mi lè mọ̀ kẹ́ ẹ́ ara owó tàbí sí kọ́lá ń gbà náírà o tẹ̀tẹ̀ òkùnkùn alẹ́ kọ́lá lómi inú kótó tó rọ̀ ṣe o. Nígbà àwọn bàbá ní aṣọ wọn nígbà wo ní abẹ́rẹ́ jíjẹ ààrẹ mùsùlùmí oyè ti yáwọn àgbàlagbà pé ẹ bá ti jẹ́ níbàdàn wọ́n recognize ẹ̀ bàbá ẹ lọ máa fọlọ́yè làgbájá àwọn ọ̀fẹ́. Ẹ̀sọ́ ìmáàmù ìlú tí gómìnà olùkọ́ sọ fún ìsìnkú àwọn ọmọ fún ìsẹ́lá ní kẹ́ àbílẹ̀ sẹ́ni aṣọ fún ìjọba náà ẹ gbọ́dọ̀ mọ ìyàwó àfá. Tẹ́wọ́dẹ̀ tí ń fọ ní sálárì wọn lè yọ torí sítáàfù wọn ni ọ́. Tí a fi ìwà ìlójútì ní tí báwọn bàbá àtàná ṣe lò sẹ̀mí síbẹ̀ làwọn ṣe ń lò. Ìtọ́ lórí social media rẹ̀ náà ẹni tó ti torí Ọlọ́run lọ ọbẹ̀ ó kéré kí wọ́n á gbé wá sórí preparation for Ramadan. Ṣé ẹ rí àwẹ̀ Ramadan tí ń bọ̀ yìí jàmáà ẹ má jẹ́ àfi àwọn ìwà ẹni tí mo kà á lẹ́yìn orin kan ní kọ̀kọ́ fi wọlé kí n tó wá sọ àwọn àǹfààní bíi 9 tó fi jẹ́ wípé àkọ́kọ́ náà kí n tó sọ níjọ́ kan Ànábì sallallahu alaihi wasallam ọgbẹ́ sí àkọ́kọ́ báyìí ọbẹ̀ gbọmúbà Ànábì bá sọ pé àmín ọgbẹ́sẹ̀ kejì Ànábì sọ pé àmín ọgbẹ́sẹ̀ kẹta Ànábì sọ pé àmín àmàlẹ́kọ́ òsì mọ́ pé àmín mo kí ló fà àmàlẹ́kọ́ àwọn sọ̀hábà ta ní sàdúà tánàbí ìsámi bẹ́sẹ̀ lọ bá nàbí nù àmì mẹ́ta tó o ṣe kí ni túmọ̀ àmì o Ànábì ní àmì alákọ̀ọ́kọ́ àmàlẹ́kà ní ó ti ṣòfò ó ti parun wọ́n ṣépè lọ òun níta ni ó lẹ́ni tí ẹ dàpọ̀ wà níbi tí o lè sọ̀rọ̀ lára sọ̀rọ̀ màlẹ́kà ṣépè Ànábì sámi tẹ̀mọ̀ pé protect stamp ni. automatic. ẹlẹ́ẹ̀kejì kí ni túmọ̀ àmì ó ní wọ́n tún sẹ́wọ́n èpè lákọ̀ọ́kọ́ àwọn tún sẹ́wọ́n èpè padà ó ti ṣòfò ó ti parun kò ní dáa fún ayé rẹ̀ ti bàjẹ́ tá a ní gbogbo ẹni tó bá òbí rẹ̀ méjèèjì láyé àbí kan nù wọn tí ẹ fi wá jáde láyé kò rí sí àdìgẹ́ náà sí lára wọn. àwọn tá a lóbi láyé nǹkan la ní o kò bá àṣẹ yọkàn kò bá àṣẹ méjì iṣẹ́ àdìgẹ́ náà la ní o kọ́lọ̀ ń jẹ́ apáàsì o. Àmín. àwọn tó ti lọ. Alẹ́ ní tó ní màmí tẹ́tí gbọ́ ṣe bàbá olúwa ló sọ bí rẹ̀ lálùjọ́nà tó wà nínú ayé tètè wá lùjọ́nà látàyè torí tó bí bá ṣe bẹ́ẹ̀ tó bá fi kú ta ló fẹ́ ṣe bí òbí rẹ̀ ta ló fẹ́ ṣe bí òbí rẹ̀. Ó di mélòó? Di méjì. Ẹlẹ́ẹ̀kẹta wọ́n tún ṣe é pé ń padà ó ti ṣòfò ayé rẹ̀ ti ta wọ́n ní ta ni ó ní ilẹ̀ mọ̀lẹ́kà ní ẹni tí Ramadan bá láyé tó fi wá parí kò sókọ rẹ̀ nú ẹni tọ́lọ̀ ń lò ń ti kẹ́ orí ibu ńlá lọ́mọ̀ sí o. Sẹ́wọ̀n pé tí àwọn bàbá wa tí wọ́n bá ní ká sọ ìwà ìlójútì báwo láti fi pìpẹ́ àlẹ́ fún Ramadan sẹ́wọ̀n pé ìwà ìlójútì kò ní kéèyàn láwẹ̀ èèyàn fẹ̀fẹ̀ fi panu. Ànábì ní man lam yada qawla zur ẹ tí ó bá fi ọ̀rọ̀ èké lẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ àlùfànṣá wàlẹ̀ amala bíi àti gbogbo ṣẹ́ tó ní í ṣe pẹ̀lú rẹ̀ bíi ká máa rojú ẹlẹ́jọ́ ká máa gbóni ká máa ṣe gbogbo ẹ̀ gbogbo àlùfànṣá tí ó bá fi lẹ̀ falaysa lillahi hajatun min an yada'a ta'amahu wa sharabahu Ọlọ́run ò ní bùkátà kankan fi ju pé lágbájá ọwọ́ àná tó febi panu kó di oṣù kan kò ní ládàá kankan ju pé ọ̀kan jẹ́ kó mọ́ lọ òun ló fi yàgẹ̀rẹ̀ ládàá rẹ̀ náà ní pé kò jẹ́ kó mọ́ Ọlọ́run ò ní wú àwẹ̀ rẹ̀ sí kankan tó bá wá rí báwọn àfààní yà dálẹ́dì. yà
الذي ما كفاه الذنب في رجب. Àfáàní gbogbo wọn tó jẹ́ wípé gbogbo ìwà ìlójútì tá a ní nítorí kó sínú èyí tí a fẹ́ kó sínú tá a ní gbogbo ẹ̀ yìí àwọn ìwà ìlójútì gbogbo wọn tó jẹ́ pé ìlòfilóṣù Rọ́jàbù rẹ̀ tán. حتى صرفه في شهر شعبان. Gbogbo oṣù Rọ́jàbù ó ṣe ní alálàkùlálà pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ ìtọ́gbọ̀ orítọ́gbọ̀ ìtọ́bìsẹ́tì gbogbogbò àwọn prógámù orí lórí Facebook àwọn oríṣiríṣi ìkẹ̀kẹ̀ wọ́n ran ẹjọ́ ẹlẹ́jọ́ ẹjọ́ ẹ̀yìn ìlòfilóṣù oṣù Rọ́jàbù tán. O tún wá lu Rọ́jàbù tán o tún bọ́nu Ṣàbán o tún ṣe ní alálàkùlálà o tún ṣe o náà bó o ti ṣe Rọ́jàbù pẹ̀lú oríṣiríṣi ẹ̀ṣẹ̀. لقد أضلك شهر الصوم بعدهما. Àfáàní oṣù lẹ́yìn Rọ́jàbù àti Ṣàbán oṣù tá a máa ń gbààwẹ̀ ń bẹ̀ ni ló ti rọ̀lẹ́lẹ̀ tó ti fẹ́ dè yìí o wòyí ijọ́ mẹ́jọ inshallah ìtọ́ dájú ni pé tá a bá sí ní Ramadan 2 àwa ní Ramadan 1 inshallah jọ́ mẹ́jọ sátẹ̀ tiẹ̀ pé nínú Ramadan ni sátidé tí ń bọ̀ ní ọ̀sátẹ̀ nítorí pé tí a bá rọ́ṣù ní àìmú déètì ilẹ̀ àwọn bàbá wa náà wọ́n mú àwọn ọmọ wọn náà là ń sọ pé ọ̀lọ́ àbí kò sí wàhálà ńbẹ̀ àwọn bàbá wa náà wọ́n mú àwọn náà wọ́n sì bí wa kì í sọmọ ọlọ́mọ lọ sọ pé ọ̀lọ́ àwọn ọmọ wọn náà ni àwọn náà wọ́n sì bẹ lọ́hùn pé kọ́lọ̀ ń jọ ọmọ ó jù wá lọ àwa ti rí i pé ká mú déètì ilẹ̀ kò sí lára ẹ̀sìn àdúrà àwọn lọ́gbà torí pé ibi tá a bá bá sí Olúwa dé. pẹ̀lú ìmọ̀ àti májẹ̀mú ẹ̀sìn níbẹ̀ ni kíkà wọn máa ò ti bẹ̀rẹ̀ kọ́sẹ́sì gbẹ̀sì ga jù wá lọ láyé. àdúrà wọn nù wọ́n ní ibi tá a bá bá sí Olúwa dé pẹ̀lú ìmọ̀ àti májẹ̀mú ẹ̀sìn táwọn bàbá dé nọ́mbà 5 wọ́n ní ká wò pé láti nọ́mbà 6 wọn ò ní á padà sí nọ́mbà 2 kẹ́ni kò ní tí ẹ bá ti rí nìkan láàrin olódò ní ọ̀nà nítorí sọ nípa bàbá wa àdúrà wọn gbà àwọn ọ̀bọ̀ ọjà báwọn bàbá wa àdúrà wọn gbà àwọn náà wọn bí a kò sì déètì mi múlẹ̀ àbẹ̀rẹ̀ àwẹ̀ ní máàcì 1 bọ́lọ̀ ń bá láàrọ̀sù ní ọ̀nì 29 tá a bá rọ̀sù á bẹ̀rẹ̀ ìjọ kejì ntọ́fà nílẹ̀ Yorùbá àwọn bàbá wa tàná èmú déètì ilẹ̀ ẹlẹ́yàmẹ̀yà ní ìbáwúsá sí nǹkan ISOPC àìsè Yorùbá nation mùsùlùmí jọ ni wa lókùrú bàtà bá sì ń jẹ́ Nàìjíríà under Sultan Sokoto la wà either you like it or not. wọ́n sì ní kọ́mítì fún àwọn Islam ọ̀pọ̀ alẹ́lẹ́yàmẹ̀yà kọ̀ọ̀pọ̀ alẹ́lẹ́sìmẹ̀sìn. Lakọ́dí àdọ́lákà ṣáàrù sọ́mi bá dẹ̀wọ̀mọ́. Àfáàní oṣù Ramadan ní bọ̀ yìí. Fala tusayyiru aidan shahra isyani. Má tún sọ oṣù Ramadan di bí o ti lo Ṣàbán bó o ṣe lọ Rọ́jàb pẹ̀lú ìwà ìlójútì. Ara ìwà ìlójútì ó ti ẹ̀ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀yà ọlọ́mọdé ọwọ́ àwọn olú àwọn tá a jókòó yìí. Ẹlòmíì kan sáà mí ni ẹ̀ tí mo bọ̀ yọ wà ń bẹ́ o. Ọmọ rẹ ti ń lọ skul tó wá di arúgbó aṣọ mọ́balẹ̀. Kúbìnrin ọkọ̀ọ̀kọ̀ mọ̀ mọ́ ibi tí owó rẹ̀ wà ọmọ rẹ̀ wá ń wọṣọ tí ń fò ubì wọ́n á bí ọ́ ní ìkẹ́ yá alágbájá alájà ẹ̀ wá rí kábìrì àpòsí múra ní ó ní UI lọ́wọ́ àní tí UI lọ ní kọ́ ya wèrè ẹ̀wọ̀ ọ̀rọ̀ wọ́n lọ́ máa ń ní òhò oní UI lọ́wọ́ àní sáwọ̀ lọ skul ni èyí tí dáná sí ní ìsìn sí UI ẹ̀kọ́ ló ti parí ní ìsìn náà sì parí UI báyìí kò sí á di irun sórí ó ní UI lọ́wọ́ à. Mo gbé wọn lára ní wọ skul ni mo sì gbé jáde ó sì á di wàhálà ǹjẹ́ wọlé láti mọ dáadáa ni mo wé wọ̀ọ́sà òkè ni àbí kí ló tún kù máa ma wá gbádà lọ kíláàsì ìhòòhò lọ́mọ òfin mọ̀ wé ni ọmọ rẹ wá di arúgbó aṣọ mọ́balẹ̀ ọgbó ọ̀wà lójú tì mà ọwọ́ afẹ́ kọ̀ kadà ni wọ́n para mọ́ báyìí ṣé bínú ilé ló ti jáde ṣé bí kálukú ṣe á máa wòrán náà nu. Wọ́n wá ní wọ́n ń gbé ẹ́ tà ẹ wọ àwọn ọmọ obìnrin jẹ́ ibi sórí Facebook ní ìsìn jẹ́ ń wà wọ́n pọ̀ bàjẹ́. Òbí mi ìgbẹ́lẹ́ ẹ̀kọ́ tí wọ́n bọ́ lù bí wèrè tí ò lábòjútó ọmọ. Mo máa ń rí ẹgbẹ́ tí wọ́n ń ṣe mí wò kó ọmọ táyé bí láyé pa ẹ̀ ọ́n dẹ̀pọ̀ níbi wọ́n máa kún ọmọ. Àfáàní má tún sọ Ramadan
má tún sọ di oṣù àdánwò. Wàtí ló ní Kùránì. Àwọn ẹsẹ̀ wo lẹ́ẹ̀sìn nínú Ramadan tẹ́ẹ̀sì nínú àwẹ̀ tí ń bọ̀ yìí tẹ́ẹ̀fì fi ìwà lílójútì lóṣù Ramadan. Àkọ́kọ́ wọ́n ti lè Quran, Facebook ló ń Facebook. WhatsApp. Kùránì lò tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n sọ ìpínlẹ̀ náà tó yẹ kí bí wọ́n sì máa ń bísí pẹ̀lú fóònù láyé la bá lè bísí pẹ̀lú Kùránì bẹ́ẹ̀ á máa bá mẹ̀lẹ́kà bọ́ lójú ọ̀nà. Yorùbá mi yé tó bá jẹ́ kí bá a ṣe bísí pẹ̀lú fóònù sẹ́ la bá lè bísí pẹ̀lú Kùránì bẹ́ẹ̀ á bá máa bá mẹ̀lẹ́kà bọ́ bí ọmọ láti máa ń ṣe kíní. Pẹ̀lú mi tó jí lóru ní tó kọ̀ọ̀kan kan nígbà láti kọ́ kàkùrá nìkan yìí. Àwọn àtàbẹ̀rẹ̀ káàbá máa dìbò ara wọn pé ibi tí mẹ́rin yóò sì kí ni ó tí ó lágbára dé. Rọ̀mọdọ́n ni wọ́n ń bọ̀ yìí nínú tí ń pọ̀ yìí ó wá ní mọ́ Facebook kí ni ó ṣe o. Wàtí ló ní Kùránì wàsábì fi mọ́jítà ìdá fàyínà ó ṣàrù tẹ̀síbí wà Kùránì fàyínà ó ṣàrù tẹ̀síbí wà Kùránì. Ṣé wá sí Kùránì nìkan? Ó ní wàtí ló ní Kùránì. Wàtí ló ní Kùránì wàsábì fi máa ṣàfọ̀mọ́ oṣù yẹn nínú oṣù Ramadan yẹn náà ní kó máa ṣàfọ̀mọ́. fàyínà ó ṣàrù tẹ̀síbí wà Kùránì. Torí pé oṣù Kùránì gẹ́gẹ́ òun ní oṣù Ramadan tí a máa ń ka Kùránì bẹ́ẹ̀ torí kí bẹ́ẹ̀ náà ni Kùránì ti sọ̀kalẹ̀ oṣù àfọ̀mọ́ ni tó o bá ma Kùránì ká kò tí ẹ̀ dá tó ń sọ ọmọ Kùránì ká wọ́n náà máa ń subhanallah walhamdulillah tí oṣù kẹpẹrẹ ni tí ẹ fi pèpè ara rẹ fún gbogbo wọ́rọ̀wọ́rọ̀ tá a lò lóṣùbọ̀ kánà. Fàmílà alájẹsàdì tàríjù nàìjíríà lahu. Àwọn àìgbéra lẹ̀ ìgbéra sọ nínú oṣù Ramadan tá a wẹ̀ lu ara rẹ nílòkulò níbi ìtọ́ náà. Tàríjù. A máa ń tara wá lẹ̀ Yorùbá yìí. Tí wọ́n sọ fún ọ pé asámù ọ̀ràn yẹn ẹ máa gbọ́ Ànábì ní nínú àdìsí àbí Hurairah wọ̀lẹ̀ àdìsí mọ̀kọ́rọ̀ tó fi súná ní Tirmidhi súná ní Nasa'i Ànábì ní inna Allaha ta'ala farada alaykum siyam Ramadan Ọlọ́run ṣe àwẹ̀ Ramadan ó ṣe lọ́rùn ẹ̀yàn fún yín pé ọ̀ràn ẹ̀yàn ni ẹ gbọ́dọ̀ gbà ó wasanatu alaykum qiyamahu èmi Ànábì mo wá ní súnà ní kẹ̀ẹ̀ká sámú ẹ̀wọ̀wọ̀ èmi Ànábì Ọlọ́run ṣe Ramadan lọ́rùn ẹ̀yàn Ànábì ni mo wá fi ásámú gbà lẹ́gbẹ̀ẹ́ pé ásámú èsọ̀rọ̀ yẹn tiẹ̀ ṣùgbọ́n mo ṣe ní súnà pé ọ̀pá nǹkan lọ́dọ̀ Ọlọ́run ọ̀fẹ́ kíṣẹ́ ládàá rẹ ọ̀pọ̀ fínáfílà kan o Ànábì wa ní ẹnikẹ́ni máa ń sọ ọmọ wù wàkọ́ ọmọ wù ẹni tó bá gbààwẹ̀ Ramadan tó wá dúró lóru rẹ̀ náà tó ṣe náfílà kharaja min dhunubihi yóò jáde kúrò níbi gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ kayawmin waladati ummuhu bí ọjọ́ tí ìyá rẹ̀ bí wà máa gbọ́ asamu orúkọ tó ẹ̀kọ́ máa jẹ́ ní tá ń gbé ọ tí ẹni wọ́n ti pákéjì rọ fún àtọ́gbọ́dù lẹ́yìn báyìí. Àwọn àmà tara wa ní Yorùbá láìkì ẹ̀ka jẹ́ ọmọ Yorùbá ni mí ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ tí mo fi ní ti Yorùbá jẹ́ bí àwọn bí irọ́ kan bẹ́ẹ̀ ní ti wa kí yóò kún bí ní ìsìn ó ti kú tipẹ́tipẹ́ kọ́ wá wá ìdílé ọba náà irọ́ mi o ẹni tó ti lọ tipẹ́ ọbẹ̀ tẹ̀ lójú ẹsẹ̀ mọ́lẹ̀ Yorùbá ní pákéjì àwọn bíi ẹ̀tànjẹ́ ẹgbẹ́ yìí yàwó náà mọ̀ tẹ́ẹ̀sì di àgbàdo lójú ọ̀nà nígbà tẹ́ ń lọ bí olóògùn ẹ̀ ti di àgbàdo dáadáa wọ́n rojọ́ tó ilé mẹ́fà action. Ikú ni ọkùnrin náà bí mẹ́ta o. Wọ́n ti mú rọ́ọ̀bù lọ́wọ́. Ọ̀jà náà mọ̀ pọ̀ lẹ́nu o. Yorùbá lónìí ẹ̀yàwó lẹ́ni tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí Yorùbá yìí náà ni pákéjì ìrọ̀ ni wọ́n wà máa mú ètò ọjà àgbàdo débẹ̀ aláìlá ilẹ̀ lọ́rọ̀ sọ́lá ìfẹ́jẹ́ náà wá ní ìmáàmù asámú náà ní o alàgbà àmọ́mù náà àwọn mọ̀lẹ́ lòdìtì wọ́n àmọ́ dáì náà tẹ́lẹ̀ méjì alàgbà iná àtẹ́lẹ̀ kàkàwọ́sá alàgbà
Antara wa ni. Inna Allah yuhibbu ahadakum idha amila amalan an yutqinahu. Ọlọ́run nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan tó bá fẹ́ ṣe àmì lọ́sọ bẹ́ẹ̀. Ọlọ́run nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan kó tẹ̀ fún àwọn afásọ̀rọ̀ rẹ̀ àbí ìyẹn. Ṣùgbọ́n Ọlọ́run nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan yín tó bá fẹ́ ṣe nǹkan kó rí kó ń ṣe dáadáa perfection Ọlọ́run láìpẹ́ níbi iṣẹ́. Kí ni ẹ ń pè lásán? Kí ìṣá rẹ̀ kì í ṣe náà kọ́ ọjọ́ ìjẹ̀mọ́. Kọ́nà kì í sọ̀rọ̀ yẹn kì í ṣe pé dandan ní ká kí á sáfù papọ̀ jẹ̀mọ́. Rárá kó làjà bẹ́ẹ̀ ṣe kó ní rárá. Ẹ lọ gbogbo àgbáyé pátá téèyàn bá kọ́rẹ́ǹtì dáadáa tó o bá máa ti ṣẹlẹ̀ lágbàáyé wallahi mo tún wọ́n náà búra ìsìláàmù lẹ Yorùbá kọjọ ìsìláàmù kankan lágbàáyé ayé tó rọrùn ẹ máa wò àwọn èyí tí wà ń lé ẹgbẹ́ yẹn pa àwọn ọmọ ẹni tó wà ń lé ẹgbẹ́ ẹbí ẹni rè pé sínú ìsìláàmù tí gbogbo èèyàn tí wọ́n bá pàdé lágbàáyé wallahi kì í ṣe bá a ṣe ń sẹ́sìn ilẹ̀ Yorùbá yẹn ṣe kí ló wá fà àwọn àfa wa ni o pákéjì owó lọ́fà o ẹ̀yin àwọn náà sọ pé ọmọ ha sórí tẹ́ǹtì ó kọ ọmọ sí kiri kan pákéjì kún lè bá gbowó ẹ sọ ọ̀rọ̀ dàrẹ́tì fáwọn yẹn ẹ jẹ́ òyìn ọ̀gbọ́n rẹ̀sì yìí wọ́n parọ́ wáyé lọ jù bẹ́ẹ̀ lọ wọ́n parọ́ fá àwọn òkú tó rọ̀ wá ń já ń di wàhálà wọ́n là fò sí ní níṣẹ́ sáà bàbá kan náà ò níṣẹ́ ni àwọn bàbá kan yẹn níṣẹ́ náà àwọn òsì wà tí ò ní níṣẹ́ yóò parọ́ gbogbo àwọn bàbá wa tàn náà ẹ dá pé tí ò níṣẹ́ nu wọn tí bá sọ̀rọ̀ bàbá tàn náà wọ́n lóko tí ẹ dá ẹ ti ń de gánà bẹ́ẹ̀ nu wọn asúmọ̀ àwọn àgbàlagbà tí wọ́n sọ̀tàn wọn káfíńtà ń bẹ bíríkìlà ń bẹ́ẹ̀ nu wọn kò bí sí àfa àwọn lọ́wọ́ ẹni tí ò sí bíríkìlà wọ́n ní oko bẹ́ẹ̀ mi gẹ́ sí kéré gbà tá a bẹ̀rẹ̀ ilé kẹtọ́líkà tó ń lọ mọ́dásà ilé kí o tá a ti kéré àlùkùtò ni wọ́n sáré lókè ń jẹ́ ha bádàmúrilamu ajẹ́hálí àmìlú akọ́lọ́sà lókè ń jẹ́ ha bádàmúrelimu ajẹ́hámú dalitolúwa lókè ń jẹ́ dùú àhálí àhámú dùú aliamudu ẹwà lókè àti sùpẹ́lì aliamudu. nílò jẹ́ káwọn èèyàn sáà ní ijó àwọn àbọ̀tún padà wá kà pé kéwùsòrò kéké kéwùsòrò àgánì gbogbo àgbẹ̀nì káfà kéwùsòrò wà láì kí ó lọ́rọ̀ rùn. ẹ wo ọ̀nà tí a ń gbígbà ní ìsàmú wẹ́rẹ́ kéékèèké wọ́n ti ń gbódìdí àlùkà ní sórí ọmọ tí ò ní dáre fún mà. tẹ àwọn ìlànà ìránṣẹ́ ìtọ́ ní rọ̀jì nígbà tí ayé tí wọ́n ti modernize ẹ̀ but a ní bú àwọn bàbá wa tàná yẹn torí wàhálà àwọn lọ́dọ̀ọ̀rọ̀ fún alónìí. àlẹ́ kí ìgbọ̀n lẹ́nu gbogbo sẹ́ni ẹni tó bá ṣe wàhálà rẹ̀ kọ́ ni máa ń jọrọ rẹ̀ tóbi débi iṣẹ́ orin tóbi débi iṣẹ́ tíátà àwọn àkàrà ògùn wọn pọ̀pọ̀pọ̀pọ̀ ní gbogbo wọn yọ̀jẹ̀ lẹ́nu ẹlòmí ọ̀pọ̀ léde jáde láyé. àwọn kìnnìkan ẹ̀ sàtà wọn kọrin lójú agbo wọn pọ̀ jẹ̀ lẹ́nu kìnnìkan wọn ò ní kankan àwọn ọmọ kò sì débi sọ wọn kà sí ó ti lọ tiẹ̀ so àwọn bàbá wa tà náà wàhálà àwọn lọ́dọ̀ọ̀rọ̀ fún wa lónìí àgbọ̀dọ̀ bú wọn tí ọba sí wàhálà àwọn ò lè jọrọ rẹ̀ àwọn táwa ń jọrọ èébú kọ́lá àfihàn ránṣẹ́ sí èpè kọ́lá àfihàn ránṣẹ́ sí àdúrà àwọn lọ́gbà ó sì ti rọrùn ṣùgbọ́n àtún agbára padà sí ẹ̀rà yẹn mọ́ kò sí padà sí. so ètò ìwádìí ẹni kí pákéjì Yorùbá ti pọ̀ jù Islam ti ń ṣe fa níbí kò sí gbé náà lágbàáyé bá a bá dé mọ́kàtà táwọn ẹ̀rọ ajé Yorùbá ní òdòdó tí a Nàìjíríà in general ẹ máa rí àwọn aláàjì bùnmi pé wọ́n ti fọ́ọ̀mù ilé lórí ẹ̀ńdíṣàn àwọn tí a ijó nira ẹ̀ nígbà pé àwọn àfa dáwọ́kà fún náà ní ojú gbogbogbò wọn wà ní màlẹ́kà ẹ wo last year Ọ̀yọ́ state náà ti ṣe túlítúlí wà náà túlítúlí yàrá fúwa fúwa náà túlítúlí àfúwa túlítúlí kò tún bá gbogbo ló ń pè ó tún wá ń kékeré tó ń gbogbo ìlú bẹ̀rẹ̀ sí nìrí ní Kaaba ẹwọ ọmọ ẹ tó mẹ́lá wọ́n sí pé fún ní Kaaba níbi táwọn yẹn ti ń sọ wọ́n sọ fídíò kan láìpẹ́ inú yóò sì máa bàjẹ́ ọkùnrin kan tí ń ṣe fídíò ọlọ́dọ̀ fẹ́ ṣe fídíò ara rẹ o ni wọ́n á ní sórí ẹ o ìfowópamọ́ má sọkún fún bí o níbi Kaaba ẹ ti ń sọkún ti ẹ̀jẹ̀ jẹ́ sọ́nà ọ̀nà má sọkún fún torí màmá ẹgbẹ́ òkúta ẹ má sún bí o
ọbẹ̀ rẹ̀ kó sì jọ máa sọnù o sì bẹ́ẹ̀ ṣe fídíò tiẹ̀ ni tí ibi tí ẹ ti ń wa kùsà orin táwọn èèyàn wọ́n lágbàáyé jẹ́ ń sunkún sọ́nà lọ́rùn o tún wá ń sọ ní fídíò pé má sunkún sí lẹ́gbẹ̀ẹ́ níbi yìí o. o bẹ́ẹ̀ tẹ fídíò tiẹ̀ ni tí sẹ́sìn mú lẹ Yorùbá. ńgbà tí àwọn àfa àgẹ́ ń lọ ọbẹ̀ àwọn àfa ń lọ ọbẹ̀ tí ó mú fídíò jáde alájà wa kiri kan o ti wá di kàbá. sẹ́yìn ni wà níwájú President Tinubu ó sì wà máa mú kó lọ ọbẹ̀ pé ẹ̀jọ̀ ọmọ tí ọ̀nà bí sì gbọ́ President ta ní rìkọ́dù rẹ̀ lọ́ńdọ̀ ordinary èèyàn lásán níwájú ọlọ́run fẹ́ gbà nǹkan tá lọ́mọ rẹ̀ fẹ́ gbowó oúnjẹ lọ́wọ́ rẹ̀ nínú yín tó jẹ́ pé orin ló fi wá gbowó oúnjẹ lọ́wọ́ rẹ̀ pé dáàdì mi ẹ̀fọ́ mi lówó oúnjẹ kò tí lọ sùúrù bẹ́ẹ̀ tí ò ní mọ̀ kó ń bí nínú ìlọ́mọ ọ̀fẹ́ gbà nǹkan wájú ọlọ́run ọ̀wá ń jó sẹ́ẹ̀sì tẹ̀ ń kọ́ wa nù ẹ béèrè l'Amẹ́ríkà ẹ lọ ibi tí a bá ti tí ẹ lọ́sọ̀rọ̀ àtúndẹ̀ l'Amẹ́ríkà ọmọ Yorùbá lọ́wọ́ àbẹ̀ sáwọn bíbí òdì sọ̀rọ̀ wọn àwọn kọ́ wọn lẹ́sìn ni àwọn àṣàlátú tí wà táwọn yìí dálẹ̀ owó ní wọ́n fi gbà kò sí ìdánilẹ́kọ̀ọ́ kankan kò sí kankan so irú ẹni Yorùbá níbi asámú ibi tí mo ti lọ nìyẹn asámú lẹ Yorùbá nìkan lọ yàtọ̀ throughout the world ẹ lọ wọ́n ní ti ń rẹ́ náà tẹ́lẹ̀ sí méjì ṣé Egypt ni ṣé ní kọ́tọ́ọ̀rù ni ṣé ní Saudi ni ṣé ní Awúsá ni ẹni ṣé ní Awúsá ni a sì ní òsùn àkàrà Ọlọ́run ó lò pa kí là ń tẹ́jú sí tọ́wádìí bá ń dá iná àti iná méjì mo ò pè ọ fún tàràwì mo ò pè ọ fún asámú ẹ gbọ́dọ̀ tí mo ní nǹkan gbọ́dọ̀ Ọlọ́run ní ẹ pè àwẹ̀ rẹ ní kọ́ ọgbà dáadáa náà fílà asámú tó bá jẹ pé sọ gbáàlẹ̀ lọ́dọ̀ ìwò ní kíní ìwọ náà gbé Kùránì rẹ kọrí sínú ilé rẹ jí láago 12 tíṣẹ́ rẹ bá gbà bẹ́ẹ̀ tíṣẹ́ rẹ ọ̀bà gbà bẹ́ẹ̀ tó fi lọ́ máa sùn lọ́fíìsì torí pé Ọlọ́run rí kọ́ǹdíṣẹ́ rẹ ẹ̀mí kálukú gùn yóò rí táyà tí ó lè tó ráàyè ìbàdà ju bí ó tún ṣe wà lọ kì í jẹ́ kó wà sọ pé ọkùnrin ní alásìkò wa ọwọ́ àlò tó ń paṣẹ ìjọba la Ọlọ́run rí inú wa kálukú wa so gbé Kùránì rẹ láago 12 dìde tó ẹgbẹ́ rákà 4 ló lè yàn gbé Kùránì rẹ tìláwà tó ọba ní dáka máa fi ṣe náà fílà kí ẹ kọ́ ha farabalẹ̀ ṣe má sì onímúdí àmàtà aláàbọ̀ àtàwọn àlejò àdúrà gbogbo àwọn ọmọ tí wọ́n kọ́nsídà àwọn ìjẹ̀mọ́ kí ẹ̀mọ́ tábà ní ká máa ṣe pàwọn èèyàn wá kírun irọ́ ni Yorùbá láìkì gbogbo àwọn tó ní wọn ò ní wá kírun n ò ní bọ́ kí ju 5 days lọ tí kálukú tó fi padà bó o sì rí ọṣọ́ tí rẹ̀ tó yóò wá sẹ́kù àwọn òrìjínà èèyàn náà nílẹ̀ padà tẹ̀kọ́ bá wọn òrìjínà èèyàn sọ̀rọ̀ pé wá ń bì yó ẹ̀mẹ́jà wọn pàrùpàrù yìí mo sábà máa ń sọ̀rọ̀ bá lọ́dún tí mo kó délé ọ̀dọ̀ mi ládùúgbò ọ̀dọ̀ wa ní fásitì nígbà tí àwọn àjà máa sí wà ní wọ́n rò kún òtí ìmọ̀ràn tó kó dé so tó bá dijọ́ asámú abákíṣe àìtàn mọ́sáàrí gbèrò wọlé àwọn tó jẹ pé ẹ̀yìn pé sáfù kan nígbà tá a bẹ̀rẹ̀ nígbà tá a kọ́kọ́ dádùúgbò èmi àtàwọn ọmọ kí ó àti ìyàwó mi ọ̀tá mo bá rí i àsáwọn yẹn kí ó ládùúgbò ní ẹ bá wá wọ́n rò pa abẹ́rẹ́ àwọn àjọ múra lójú ní máa mo sáà fóònù sí wọ́n ní ìmọ̀kúkú láàkàsámú ní àásámú ọ̀dà àbùkù òru wọ́n ní ra sámú òru ní mo lóṣù kan tẹ́lẹ̀ tí mo fi máa ń gbàgbára náà ọ̀dà àbùkù òru kálukú ya pàṣọmọ́ra kúkúkú wọ́n ya wá bí sọ gbálẹ̀ tí wọ́n ti kírun lọ so ń wò di last 10 days àwọn kan wá jọ ẹ̀ wá mo ní Kùránì 3 láti kírun á parí ìkan ní first 10 days ìkejì second one third one á parí rẹ̀ nígbà ya wọ́n wá ń jọ ẹ̀ last 10 days ní ìsìn fúnra wọn yẹn mú wá jí mi tó bá ti lè di àwọ̀ wọ́n ojú nílò ní ìmọ̀ àti wà mọ́ọ̀sì ó ti mẹ́ everybody lá nígbà tá a fi lọ́dún 5 ó ti mẹ́ everybody lá so tá a bá kọ́ sí náà ìjọ náà àwọn tó ń ṣẹ́kù lónìí ò ní ṣẹ́kù oṣù jọ́sìn ní oṣù téèyàn mi máa ń wá ìsúnmọ́ náà ní tó bá ti di àsìkò Ramadan tí bá ti ń bọ̀ báyìí ànábì ní ọlọ́wọ́ gba mẹ̀lẹ́kà kẹ́dìdé wọ́n mọ̀ sọ pé yá bá gíyà lè kọ́ èrè akíbi gbogbo wọ́n tó lé pé dáadáa lọ fẹ́ ṣe láyé ẹ̀ akíbi oṣù tó ṣe ló ti ń bọ̀ yìí ó yá wá gbé dáadáa wọ̀nyá bá gíyà sáré àkùsè gbogbo wọ́n tó lé bá burú lóun ṣe káàkiri
jáwọ́ Ànábì sì ní tí wọ́n bá ti ní lóṣù Ramadan báyìí Ọlọ́run ó ní kí wọ́n ti gbogbo ilẹ̀kùn náà wọ́n ti pa sísí ní máa ń wà nílẹ̀ wọ́n wà lọ sí gbogbo ilẹ̀kùn àlìjẹ́ náà lẹ̀ ẹ má tó sì gbọ́yé kì í ṣe pé ń bá kúnnù Ramadan lọ àlìjẹ́ náà àtẹ̀yẹ kúnnù Ramadan àti òkúnnù Ramadan kọ̀sẹ́ títí ń lọ àlìjẹ́ náà kọ̀sẹ́ títí ń lọ ọ̀nà báyìí wọ́n sí ilẹ̀ fún àpọ̀nlé oṣù Ramadan pé ẹlòmíràn Allah akbar dáàdi wa ní Ramadan wọn kù sí àlìjẹ́ náà wọ́n ní à ń lọ straight rọ. Má ti sílẹ̀kùn lẹ̀. Ó ní ẹ ti sílẹ̀kùn bẹ̀ lẹ̀ rárá wọ́n yìí pín báwọn Yorùbá pákéjì rọ nígbà wọn wọ́n gbà wọ́n sì ń dá irọ́ ni wọ́n máa ń wọ ọ̀sán kẹ́kẹ́ o wọ́n ní láì lámọ̀ ṣẹlẹ̀ mọ̀ kúdà irọ́ nípa wọn wọ́n wí kẹ́kẹ́ o Yorùbá láìkì irọ́ ní gbígbé ẹ̀yẹ ìrọ̀ Ọlọ́run Yorùbá. Fàmílì alájàsàdì tàrí. Ànábì ni wọ́n sì gbogbo lẹ́kùn àlìjẹ́nà lẹ̀ wọ́n wà lọ di àwọn márọ́dọ́tà ṣàyàtì àwọn olórí èṣù náà láwọn ọmọ ogun kì í sí gbogbo èṣù wọn dè mọ́lẹ̀ nínú Ramadan àwọn èèyàn ó sì ṣe èṣù o àwọn èèyàn ó sì ṣe àìlójútì o ẹ̀rọ ọmọ tí ọmọ wọṣọ káàkiri o tí ọmọ wọ pátá o àwọn arógbàsọ mọ́ balẹ̀ ni wọ́n máa ń pè wọ́n o gbogbo asọtọwọ gbogbo ẹ̀ náà ò ju tẹ lọ yóò tún wọnà ọmọdé yóò dẹ̀ lóhùn tó gbáwẹ̀ àwọn tó wà mọ́ síwájú fún ọkàn ẹni nígbàgbọ́ ẹni náà ọkàn ẹni nígbàgbọ́ ẹni omi ìmúra yóò omi ọmọ bò yóò omi Ànábì ní àwọn èèyàn méjì kan bẹ àwọn méjèèjì ìrìn wọn ṣùgbọ́n máa ń nẹ́ni wọn àkọ́kọ́ bẹ̀ ni nìsáhùn káàsì yàtún àárì yàtún má ìlà tún mú mi là àwọn obìnrin tí wọ́n wọṣọ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ti wọṣọ ìhòòhò ní ẹwà Ànábì ni wọ́n tó wá ṣerun sórí wọ́n máa rọ orí wọn báyìí bí ìgbà tí wọ́n kùn mí rọ ike ẹ̀yìn rẹ̀ báyìí Ànábì ní ìrìn wọn ní owó òní kó wọn àdìgẹ́ náà bèèrè kó wọ́n wọ̀ bẹ̀. Ìsìlámù máa ṣẹ̀sìn fàájì kì í máa ṣẹ̀sìn eré àkọ́ ẹ̀sìn yìí ilẹ̀ Yorùbá ìlú wọ́ọ̀sì jù sẹ́ lẹ́nu mọ̀ pé kì í ṣe pé ilẹ̀ ẹ̀fẹ̀ sì ń ṣe àwọn àfáà ní ọ̀dà ń jẹ́ pákéjì fún yín ta ẹlẹ́kùn ta nìyàwó ta ló fẹ́ wọná ṣùgbọ́n wọn ṣàlàyé fún nítorí owó tí wọ́n gbà àwọn òdèbí olókùn wọ́n gbowó wọn á lórí sọ̀rọ̀ sí ẹgbẹ́ ga ṣé wọ́n lè jẹ́ pé àlàyé ṣé àbẹ̀bá ta ló lè sọ ẹ̀mí sí wa náà wọ́n ti lọ náà wọ́n ti ráàyè lọ ta ló lè sọ fún ìwà bàbá kí ta ló sọ fún ìwà mahad òṣèlú ju wọn lẹ́sìn ṣùgbọ́n sáwọn tí wọ́n wá ganu ní tòótọ́ wọ́n ganu náà kò tó fi ẹwé nǹkankan ọ ẹ̀kọ́ sọ pé wọ́n ganu bí abíyá bábà tàbí bí ẹsẹ̀ ẹran tàbí bí àpò àyà tí ó ní ṣíìpù bí ó ṣe fi ẹwé nǹkankan ó dùn mí àwọn awi èèyàn rí yín fín tẹ́lẹ̀ ní tó yẹ kí wọ́n rọrọ̀ pọ̀ lórí Facebook ní pé gbogbo àwọn àfọ̀ oníṣọ̀kúṣọ̀ ní ṣẹ́bí ní kálukú náà máa ń pọ́nlé nígbà tá a bá ń sọ pé èèyàn máa kéwú ẹ sàsáwọn ọmọ olówó ẹ wọnú lé wọn lọ kí wọ́n máa kọ́ kọ́ máa rọrùn sùn ká àwọn ọmọ tí wọn ká ẹ fẹ́ wọn ká ẹ dolówó ẹ máa gbọ́ wọn ni wọ́n sàsáwọn ọmọ yín sáwọn olórí fúté yóò fún ọmọ nù ṣebí ọmọ inú ilé nìkan lẹ́yìn tí ń sọ̀rọ̀ nínú àwọn ìpìlẹ̀ tí wọ́n máa pera wọn ní ìpìlẹ̀ gbogbo ayẹyẹ lọ́rọ̀ dáadáa lẹ́nu àwọn àfáàmà ẹ sàmúsẹ́ ẹsẹ̀ kíní kan ẹ̀wà ní ẹni torí bóun ṣe ní kórí. kálukú ń sọ wọ́rọ̀wọ́rọ̀ ẹni tó jáde òkú sọ làwọn ará yóò gbà tiẹ̀ làwọn sẹlíbírìtì wọ́n jọ máa ṣe ìranù káàkiri wọ́n jọ máa ṣe ẹ̀yin náà kó bàjẹ́ lọ́wọ́ lọ́jọ́ àwọn àfáà tó bá jẹ́ pé bá ti yẹ pẹ́rẹ́ wọn pé lè yé èsà àfáà tí ẹni apẹ́lẹ́ làfẹ́ yẹn lọ wà lé àwọn ẹni lọ́ọ̀ sẹ́kù àwọn àfáà àríwá ṣe ní àfáà bòtò bí ẹ ṣe kú wọn èkúkú ṣe tó báyà àfáà súnà tá a sọ pé torí pé láì tẹ́lẹ̀ lájọ wà ó súnfì ni wọ́n ṣùgbọ́n súnfì wọ́n yàtọ̀ àfáà bùgẹ́rẹ́ àbòtò lẹ́yìn ìgbà wọn ti kú ẹ̀wùgbò lẹ́tọ̀ wọn tí a ń gbé wá sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ló ti sọ́lẹ̀ yóò sì wá sí bẹ́ẹ̀ lọ́lọ́ táwa tá a ló súnà tó tún máa sọ ń gbà mí ibi tí a ń lọ ẹ̀kọ́ tó ti le jù bẹ́ẹ̀ kò le tó báyìí tí bá fún sunfi ni ẹ kì í sọ̀rọ̀ pé ẹnìkẹ́ni tọ̀rí ká ẹnìkẹ́ni kí ní kẹ́kọ́ là ń sọ aburú ti pọ̀ ìsọkúsọ yẹn kò ní túmọ̀
káàpọ̀ ọmọ sọ fún àwọn olórin pé wíṣkì àti kíní kan ìwọ ni àwọn olórin tí a kọ ní kíní kan wíṣkì ẹ má jà lọ Davido àfààní ọmọ paríjà ayé ẹ̀yìn ayé àtẹ̀yẹ ẹ paríjà ara yín torí pé ẹgbẹ́ iṣẹ́ wọn kọ ní lóde. àwọn ẹ̀rọ náà ti ṣe aláàgbà tí ẹ bàbá ẹgbẹ́ yìí náà ń dín lójú àgbo pé ẹ wo bí wàásù ìdí ṣiṣẹ́ nígbà tí ó kù yàtọ̀ ayé òṣùpá ni tí ẹ bá ń kábùkù bá ọ mú ti máa pa ọmọ díẹ̀díẹ̀ kó tó kàn ti yá tiẹ̀ gángan ló ti láàrin wọn níbi ìyá òṣùpá pé wá bí owó lẹ́yìn gbà lẹ́ sọ́ọ̀tì bá nínà sọ́wọ́ lẹ́yìn wọn gbà ní ẹ bá sọ̀rọ̀ náà gbogbo náà fẹ́ gbọ́ wọn rẹ tí ó sọ fún wa ṣùgbọ́n gbọ́dọ̀ pé àwọn àgbàlagbà lẹ́nu tẹ́ àgbàlagbà tẹ́nu ẹ̀ bá ti gbà dodo ẹnu yóò ní gbòdodo. wọ́n máa sábà sọ̀rọ̀ yìí mọ́ wà ní tẹ̀sí ìjọ náà bàbá tí ẹ máa ń pè ní Raimi Amao tí ẹ ń ta táyà tí wọ́n máa ń polówó táyà wọn gbà kan táwà sí wà kékeré pé Raimi Amao ti ń ta táyà láti kí ní kẹsẹ̀ tàmí tẹ́lí nínú àwọn olówó ni á. mo wà ní tẹ̀sí ní bàbá máa dùn tí ẹ wọlé wọ́n lo chéènì sọ̀rọ̀ báyìí ní tẹ̀sí ìjọ náà pàǹpà wọn tó pàǹpà sọ̀rọ̀ bí ẹ ṣe wọlé báyìí. bàbá dùn ta ní ọkùnrin ní àbúgbé wọ́n mọ̀ o ẹ̀kọ́ tí a kọ́ sí wọ́n ní sọ́kùnrin ní àbúgbé ọkùnrin wọn. yọ sí náà wẹ́ ojú ẹ̀sẹ̀ àbáyé ń bọ́ sí ìdí báyìí ọkùnrin ló sí ni. tí lọ bàbá ń bá wọ tẹ̀sí àfáà ní ìkótó àdáńtìlá yìí sínú ní dùn. òótọ́ rẹ̀ wọlé ọ̀sán mọ́ ká àwọn aká bàbá kárí nǹkan túmọ̀ mọ́ra bá alára ayẹyẹ. Ẹgẹ́dọ̀ ọlọ́run kíkẹ́ lè rọ́nà lọ, àlàwàsá lálàbẹ́rí àlà. Àbákí ní ká ẹ̀ẹ́nì àwòtẹ́ gbà ọ̀tàrùn. Ẹ̀ẹ́nì gbọ́dọ̀ lọ kẹ̀kẹ́ máa wọ́n á rí kẹ̀kẹ́ sọ. Kárí sí kọ́ lọ́wọ́ wá sí tẹ̀sí ìyàpá kan. Yóò dìde tẹ̀méje pé hé ọ̀làdé ààrẹ dé. Táàrẹ bá wá àìsèkọ́lá tó bá wá sínú tẹ̀sí ìbàbà máa dùn. Wọ́n ò sọ́mọ àyíká tí mo rí ni. Tí a bá ń tó àyà lọ àrùn wà sí bàbá ààrẹ ti rí ọkà àbọ̀ kó tó kò gbẹ wá rí nígbà máa tó àyà gbélẹ̀ wọ́n kò sọ́mà wọ́n tà ní ọ̀ndà àwọn yóò ti wá yìí fún ẹlẹ́gbẹ̀ẹ́ wa bó sì bẹ́ẹ̀ káwọn ọ̀ká àná ẹgbẹ́ ọ̀ndà wọ́n àwọn ẹgbẹ́ àṣìṣì kì í tọ́rọ̀ ní bó ṣe wà yìí ó náà fẹ́. Adésùpọ̀lá ti bá àbọ̀ máa dùgbò máìkì lọ báyìí tó ní bá àbẹ̀ máa sọ ọ́ wá gbèsè ẹni báyìí káàrẹ̀ ààrẹ àfọwọ́ adé sọ kankan mọ́. Ìmọ̀ bá bà sílẹ̀ kún ọkọ̀ báyìí tí ó bá bà sílẹ̀ kún ọkọ̀ kí ló fà báwọn àbáyé ṣe lògbèsè ayé wọn ni. tó èdè ká rọ̀mọdọ́ ti ń bọ̀ yìí torí bá a sọ kó sì ti jù àwọn àbáyé náà máa ń jẹ́ òbí sí ti jù náà nígbà bá àwọn ọmọ tó ọmọ olókè ọmọ olórí tẹ́ ẹgbẹ́ ẹ bá sọ̀rọ̀ ẹjọ́ tó ní iṣẹ́ kalẹ̀ àwọn ọ̀rẹ́ sí wá sọ ọmọ olórí náà bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn àní tí wá sí lọ́dọ̀ ọ̀yá pàṣẹ wọn náà wà wíṣẹ́ ìwáṣí ẹ̀rọ pé wúlẹ̀ fẹ́ ẹ̀gbọ́ wá sí ẹ̀jọ́ ààrẹ tẹ́lẹ̀ ṣùgbọ́n sọ olórí tọ́gbà wọn tí wá sí mo sì lọ ọ̀yá wa kọ́ àwọn ìlú nẹ́ẹ̀tì kó kalẹ̀ síbà àwọn àbáta náà ṣe ṣe nù kò sí tó burú pa wákà ṣùgbọ́n wọn olùlù sí táwọn abẹ́rẹ́ bá ṣe wá sí lọ tí wọ́n bá ṣe wá sí bọ̀ wákà ni wọ́n fi dè mọ́lẹ̀ tí wọ́n fẹ́ jí a fún un wákà ní láì lùlù sí. àwa náà bá ṣẹ̀kú bọ̀ àwọn àgbàlagbà yẹn náà. alásùn bọ́rọ̀ jẹ́ dídẹ́ kírun alásùn bọ́rọ̀ jẹ́ dídẹ́ kírun nínú olówó ayé ọkọ̀ ẹ̀sìn tábà kú tán alásùn bọ́rọ̀ jẹ́ dídẹ́ kírun mo mà bá dẹ mo mè kó ojú mi là Yusufu lọ́rẹ̀ wájú nínú ànábì ìjọba náà la ò ṣe wẹ́ẹ́kẹ́ ń bọ̀ bá gbọ́ wẹ́ẹ́kẹ́ báyìí ó fò dé.